bẹ́ẹ̀ bá wá jà yín ni ẹwà wọn tí wọ́n sí pílátífọ́ọ̀mù níta fi mọ̀ nítorí ète nítorí ọgbọ́n nítorí kí wọ́n fẹ́ gbójú òdodo bolẹ̀ wọ́n ń gbìjà fún àwọn ṣírìkùlù máa ábà bẹ́ẹ̀ ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé láti àtàlùmọ̀ àlùkí fi máa sí ẹ̀sìn àkàlì Ànábì náà gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀dá ẹgbẹ́ yín lọ bí tí bá ti ń yakọ̀ ọba dẹ́dà ẹ̀ gbọ́dọ̀ fẹ́rẹ̀ yẹn títí kẹfì yakọ̀ náà ẹ wá lọ sí pílátífọ́ọ̀mù ní enítọ̀rà nkúmi mo ní ìtí ń ṣe yín gangan adéwò tí ń bẹ lára yín ìtọ̀rà nkúmi gan ni solúṣẹ́ ẹ̀. ẹ bá ṣe oríire ìtọ̀rà nkúmi ni ẹ máa mú ulẹ̀ àyíká yẹlẹ̀ àná ọmọlúwà wáyẹlẹ̀ àná ọ̀la ẹ̀ ọkọjá mímu nìkan ẹ tún níbi kẹ́ ẹ máa fi wẹ̀ ológun ẹ̀. kọ́ tún máa fi wẹ̀. ẹ wà adéwò tó ẹ lọ lísìn sí dáadáa ẹ wá sí pílátífọ́ọ̀mù wọ́n wá lọ lè hun ète àwọn ara wọn wọ́n máa pẹ̀lú àwọn wọlé ẹ lọ lè gbọ́ dáadáa kì í ṣàkọ́kọ́ kì í ṣe kejì kì í ṣe kẹta lábẹ́lẹ̀ ẹ máa gbé sọ́mọ́ sọ pé ẹnì láti kò sẹ́nikẹ́ni ẹnikẹ́ni àtọ́jú pẹ̀lú wọlé wọ́n máa ń sọ lábẹ́lẹ̀ ẹ lọ lè gbọ́. ẹ lọ gbọ́ àwọn náà ló ń pè àwọn wèrè náà ló ń pera wọn. àṣírí tú ẹ mọ̀ pé òdodo ẹ wá nà lọ́rùn àwọn tí wọ́n gbó fún yín àwọn tí wọ́n ràn yín lọ́wọ́ tí wọ́n ní ẹ máa dojú òdodo bolẹ̀ kúlẹ̀ àyíká yẹlẹ̀ àná ọmọ rẹ̀ wọ̀nyẹlẹ̀ àná ọmọlá. èpè tún jà wọn náà. bẹ́ẹ̀ni. àwọn ẹni tó tún sponsor wọn. bẹ́ẹ̀ni. ẹni tó bá dojú kò dodo tó tún náwó tó tún sponsor. Allah. bẹ́ẹ̀ wọ́n wá ń rọ́ ẹnìkan máa wá pè òun náà tó pè láti Ìkòròdú yóò máa sọ fún òun pè láti Ìlọrin ẹnìkan ṣoṣo yóò tún ló ń pè òun náà ló ń bẹ ní Ṣàgámù òun náà ló ń bẹ lóṣogbo wọ́n máa wá tara wọn bí bàbá àwọn èèyàn ń gbọ́ wọn láti Cameroon ní irọ́ ni wọ́n ń pa kọ̀rọ̀ yàrá alẹ́ wọn náà ni wọn ò jìnnà síra wọn. ayakumullah. ọ̀dọ̀ ẹ̀fẹ̀ mo ti sun yín. ṣùgbọ́n náà ń gbọ́ yín. nítorí bí ẹjọ́ yìí ni wípé ẹ wá ẹni àwọn àgbàlagbà tí wọ́n wá ní ẹ lè fi Bismillah dípò ọ̀pọ̀ táwọn náà mọ̀ wípé ìtàwọn wíyì ọ̀tàkù làákàyè kìíní yọ yẹ káwọn ṣe kọ́rẹ́sẹ̀ wọn wá lè jáde ọ̀dà wọn wá dákẹ́ ẹ̀yin wá ń bá wọn wá ẹ̀ ní túláàsì torí pé kí wọ́n lè bá kó yín lọ́wọ́ lórí aburú tẹ̀sí. àgbọ́yé. bẹ́ẹ̀ni anabiwa Muhammad sallallahu alaihi wasallam ó wà ní àwọn tíra mi náà ní àwọn kútu mẹ́lẹ̀ àdìsí anabiwa náà sábà sọ pé inna an-nasa isara wa sọ́ọ̀lẹ̀ falam yaqsu ala yadayhi shakka an ya'ummahumullahu minhu bi'ikab anisọlá náà sọlá nǹkan pé ní ilẹ̀ náà dájúdájú ẹ̀yin èèyàn ìsara ọ̀sọ́ọ̀lẹ̀mà tẹ́ ẹ bá rí yẹn tí ń sàbòsí bàlámù yà kúùsù aláyàdé ẹ̀ wá lè jí lọ́wọ́ mú àwòsákà ayé ọmọ lọ òmìnira òbí àìkọ́ àbí ń tẹ́ ń rò tí ò jẹ́ jí lọ́wọ́ mú pé tí ń wí yìí ọ̀dà ni wípé ẹ̀ ń retí wípé bíjà rẹ̀ bá dé ẹ̀fẹ́ kọ́ kárí mi. yéè ìkọ́nú ẹ̀ ẹnu ò lè tọrọ ìyá bí mo ṣe wà. ẹ wá ń pera yín wọlé ẹ fi ń pèrò sọ́kọ̀ káwọn yóò lè bá àrùkọ àwọn èèyàn ń tẹ́tí gbọ́ yín kí ẹ máa tẹ̀ra yín àti ní òbò ẹni ń lísì dáadáa láàrin nínú àwọn ẹ máa gbọ́dọ̀ àfọ̀rá náà ni. ọwọ́ ń ṣe bí eku. ẹ wá ń ṣe fíìmù. àwọn onílànà. àfáà mi bẹ́ẹ̀ ni gbogbo àwọn bàbá yín tẹ́ ń pè láàfáà yìí ọlọ́run ní wọ́n náà wá sẹ́rọ̀ kó láhàbítọ̀ ánìhùn mẹ́kànlú ya àmàlú ọlọ́run ní gbogbo ẹni tó bá sọ pẹ̀lú ọlọ́run ní gbogbo sẹ́ẹ̀rẹ́ tó bá ṣe èmi ọlọ́run wọn bá jẹ́ kò ní jẹ́ èyí tẹ́ ẹ bá wò pé wọ́n ti ń bá sẹ́ẹ̀rẹ́ bọ̀ wọ́n àgbàlagbà ni wọ́n nínú ẹ̀sìn àwọn ni wọ́n kọ́ yín lẹ́sìn àwọn ni wọ́n ti kíní kan pẹ̀lú ẹbọ tí wọ́n dá mà yìí torí pé wọ́n dẹ́bọ mọ̀ èmi ọ̀dẹ̀ ní sọ ó sì rù tí mo mọ́ fáwọn bàbá yín torí tí mo bá sọ yóò bì yín nú ajẹ́ pé òun tẹ bọ tí wọ́n mú mẹ́rù yìí gbogbo àsàlátù tí wọ́n kó jọ èrò tí ń bẹ níwájú wọn yìí kò ní lábọ́ọ̀rẹ́ bí wọ́n bá jáwọ́ bí ẹ bọ́. Allah. wọ́n ló ń bẹ̀ pé gbogbo ẹni tó bá bẹ́yẹn bá dẹbọ pẹ̀lú ẹ̀sìn pọ̀ ọlọ́run ò ní gbà á ọlọ́run wọn ni kul lilladhina kafaru in yantahu yughfar lahum ma qad salaf ọlọ́run ní ìrìn ànábì sọ fún wọn lilladhina kafaru gbogbo àwọn tí wọ́n ṣe gègérí pẹ̀lú èmi ọlọ́run tí wọ́n ń ṣẹbọ ìyàntẹ̀ o ọlọ́run tí wọ́n bá jáwọ́ tí wọ́n sí wọ́n bí sí aburú yughfar lahum ma qad salaf ọlọ́run ní gbogbo tí wọ́n ti ṣe sẹ́yìn èmi ọlọ́run ó sì forí jì wọ́n ẹ jáwọ́ ẹ túbá ọjọ́ ń lọ ẹ̀ ń kú lọ nìyẹn jáwọ́ ẹ túbá lẹ́ Yorùbá àwọn èèyàn tún bá Sudan wọn ń gba Ìsìlámù wọn ń datọ wọn lè fẹ eléyìí ọ̀dà ẹ̀yin Yorùbá yẹn àfa lẹ Yorùbá láti jọ tẹ̀ ẹ̀ ti ń jẹ mò ń bí yín léèrè bíi ti ń bí yín ìgbà tí mi kéré làwọn ń gbọ́kọ́ láwọn àfa kan padà ń di ẹbọ wọn ni dáwọn ṣe yé sọnà tá a mọ̀ wọn láti bí ọgbọ̀n ọdún sóni àwọn àfa ńláńlá kankan tó bá má tẹ́ntẹ́ ń ṣe é bọ̀ kí súnà ò tó dé sọ́dà ni. tó dáa ṣẹfẹ kú sórí ẹ ní ẹ máa túbá mọ́tò tọ̀.
pé àwọn dókítà Sarafudeen dókítà àwọn dókítà nìyẹn àwọn alùsùnà nìyẹn ẹ pè wọ́n wò lórí fóònù pé bàbá sáà náà ti ṣe jálà bí èpè ni wọ́n sẹ́ dókítà Sarafudeen àbẹ́ ìgbádùn mi. ìtàlẹ̀ ìrọ̀lọ́dọ̀ ọ̀dọ́ yìí. ẹ máa lọ kọ́ ti fídíò wọn níbi tó tẹ̀ yín lọ́rùn ẹ wò ó ẹ pàdé pẹ̀lú ọlọ́run Ànábì sallallahu alaihi wasallam sọ pé man mata yushrik billahi shay'an dakhala an-nar gbogbo ẹni tó bá ní ẹbọ lẹ́rù iná nàbó sí ẹ̀. láàfin pariwo gbogbo ẹni tí wọ́n sọ kí àwọn kan ní wọ́n gbowó fún wọn èló ni wọ́n gbé fún mi nínú ẹ̀. àbí. iṣẹ́ owó ni wọ́n ń ṣe lájọ́ tí mo ti bẹ̀rẹ̀ mo jẹ́ olówó káàdì rí ajọjọ tó bí ìbàjẹ́ olówó káàdì rí tí ìjẹ́ olówó kíní kan gbogbo òrùkúrò tó ọrùn tí òdi ọbẹ̀ gbòdodo ìbínú ọlọ́run ní lọ́ọ̀kàn lérí ẹ̀ tó a fẹ́ yọ lóore o àfààní. ayakumullah. mo wá fẹ́ wọlé sí di pé ǹjẹ́ a lè fi pátí àdínkù a lè fi Bismillah àdínkù ọ̀fọ̀ mo wá fẹ́ bèrè lọ́wọ́ àwọn èèyàn sí àti ìsúnyín. ẹni bá tún béèrè bí ìtọ̀sẹ̀ tó kọjá ẹ béèrè. kábàárì pé mo ti sún àwọn kí n máa lọlé báyìí àmọ́ tí mo bá ti rí èèyàn mẹ́wàá tí wọ́n bá ní àkọ́mọ́ lọ bẹ́ẹ̀ mo wá fẹ́ wọlé. ẹ̀yin ayé àbáwọn aníṣẹ́ káwọn máa lọlé káwọn lọlé ń sùn tẹ́bá ní kọ́ lọ sùn. tí ìbá ti sùn yín torí pé tí ìbá ti sùn yín ni o. ẹ bá ti ní àfa àyẹ̀ náà tó ẹ máa lọlé kémi máa gbé bọ́ọ̀lù lọ. bẹ́ẹ̀ kí n yọ̀ǹda fásitì káwọn máa gbé bọ́ọ̀lù lọ torí ìdí ìsọ̀rọ̀ lórí ọ̀rọ̀ alájí wa Ibrahim wọ́n ní láéláé o wọ́n ní àwọn ìkànnì kárígbó wọ́n ní nọ́ọ̀sọ̀kù àwọn yẹn ní kó máa lọ bẹ́ẹ̀ tọ̀ masha Allah inú yóò ní bàjẹ́ inú yóò máa dùn inú ẹ̀ sì máa bẹ dáadáa gbogbo àsìkí ọ̀nà tẹ́ ń gbà fún àsìkí tẹ́ ẹ̀ tẹ́ dáadáa tá a fi ń wúra wa báyìí ẹ̀ ní mà nẹ́ra ẹ̀. ẹ wá àwọn ìyá wa kó máa lọ bẹ́ẹ̀ láti Amẹ́ríkà. kílẹ̀ wí. àwọn ìyá wa kan náà kọ́ bẹ́ẹ̀ pé kó máa lọ bẹ́ẹ̀ àwọn ìyá wa láti Amẹ́ríkà ni. ṣé rí ìtí mo fẹ́ yọ lórí o ìsìlámù lẹ Yorùbá ìtí mo fẹ́ bí ni wípé ẹ jẹ́ kí kálukú wa ẹ jẹ́ àrònú ẹ̀mí wípé àánú ànábì láti láti gbà ìsìlámù ni àbá àánú ara wa. nígbà tó lọ́ọ́ lóun fi ìsìlámù náà ànábì ok o bóyá kí ni wọ́n bá bí Ọlọ́run tàbí bá dọ́dọ̀ rẹ̀ pé mo ti jíṣẹ́ fún ọ wọ́n ti gbà lọ́wọ́ mi láti gbà lọ́wọ́ ẹ̀ wípé torí bóyá n ta gba lẹ́tà táwọn ọ̀gbẹ́rẹ́ ànábì sí wa ní wípé kọ́lọ́ mọ́ bá fi àjà ànábì pé nígbà táwọn ànábì ò ti wá sí láyé má lè ṣe pé àkókò gbà náà ni ìjọba wọn náà kó fi ṣe lálẹ́ kìá mọ̀ pé bó bá ti wà lálẹ́ bá ti ṣe náà. àánú ànábì la ṣe ní àbí àwa la lẹ̀sìn tọ́pìkì míì tó nìyẹn pé ìwọ lọ lẹ̀sìn lọ́lọ́run fi ní wa ma lakum la tu'minu billahi wa rasuluhu yad'ukum litu'minu bi rabbikum wa qad akhadha mithaqakum in kuntum mu'minin. tó tó ọlọ́run. ẹlẹ́rìí rẹ o. èyí ló jọ kílẹ̀ àti wàá kí n tó gbọ́ sí rí ẹbọ bọ́ bá ti kílẹ̀ àti yín pé ẹ bá ti dẹ́bọ̀ mọ̀ bí ẹ bá ti fẹ́ gbé wọlé yóò ti yé yín sí. Ọlọ́run ní wa ma lakum kí ní í ṣe yín nínú ewu ìsìnkú àmì nkárí nìyẹn o tún nígbà mí tàbí nìyẹn wípé Ọlọ́run táwa kì í tàbí wípé Ọlọ́run ní wa ma lakum la tu'minu billah Ọlọ́run ní kí ní í ṣe yín kí láròyé kí ni tí àti èèyàn báyìí lórí ẹni pé kí ní í ṣe é sẹ́yìn gbọ́ mi báyìí. àgbọ́yé. Ọlọ́run wá ní wa ma lakum la tu'minu billah kí ní ṣe yín tó ní wúṣọ̀rù tẹ fẹ́ mú tí ò jẹ́ ẹ̀rọ lọ́wọ́ bá sìn ọmọ ni àbówó àbí ẹ fẹ́ tíráàbù ẹ̀ríwé ìgbélù ọ̀rí fi ságbà lóní ọ̀dọ̀ tó Ọlọ́run ní ọ̀kọ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o. wa rasulu yad'ukum litu'minu bi rabbikum ànábì ó pè wá ká wá sìn wọn lọ́nà lànábì ní àwa sìn. ajẹ́ wájú sí pé ànábì kọ́ lẹ́sìn àwa la lẹ́sìn ká ṣe súnà ànábì bọ́ bá ti yẹ ká tẹ̀lé ìsìlámù bọ́ bá ti yẹ àwa la ní bá a bá kúlé ní kò sówó mọ́ owó ò ní tẹ̀lé yẹn wọ sàárè ilé ò ní tẹ̀lé e lọ ọmọ ò ní tẹ̀lé e lọ ṣé tí wọ́n bá bí ọ léèrè nínú sàárè wípé má rọ̀ búkà ṣé àjẹ́ lọ́mọ wí ọkọ̀ lọ́mọ fa. wàkọ́dé àkásà mi sá kọ̀ọ̀kan tó ní Ọlọ́run ní gbogbo àdéhùn tẹ̀ sí nípìnlẹ̀ ìgbà tẹ́mi Ọlọ́run dá yín látara ànábì wa Adam tí mo dá yín tán ẹ̀yin ìyẹn náà lè gbé àdéhùn wípé èmi lẹ́ẹ̀ máa sìn nǹkan tó mọ̀ mí ní àjẹpẹ́ bá fẹ́ tẹ̀lé mi lódodo lóòótọ́ ànábì náà ní ẹ tẹ̀lé ìsìlámù náà ní ẹ sí. Allahu Akbar.
làwọn ìmọ̀ fi ní falawa ìdí kùnú wá ìdí fi wá ìdí falawa ìdí kùnú wá ìdí fi wá ìdí àání ìṣẹ̀dẹ̀ lálẹ́ hákì wálé ìmáàlì àání ìṣẹ̀dẹ̀ lálẹ́ hákì wálé ìmáàlì. ajá náà ti ẹ̀ léwu ni. ẹ̀fẹ̀ mi lẹ̀ o abẹ́rẹ́ kí n dojú abẹ́rẹ́ jẹ́ kí n dojú kéwúrú. eléyìí rẹ o wá ìdí ọlọ́run lọ́kàn tó ń wá ìdá níbi gbogbo èrò rẹ ìṣe rẹ ti ọlọ́run lọ́kàn ọ̀pọ̀ ọlọ́run kò pé méjì ó ní ń darí ayé ní ń darí ayé wa ní mọ́tò ayé wa ẹnìkan ò lè fọ́ ẹlẹ́kùn fún àwọn ọba fẹ́kún wa ẹnìkan ò lè sọ ẹ́dá láti kí àbá kan ò lè báyé rẹ jẹ́ nítorí pọ̀ ń wá kíní kan má sọ̀rọ̀ rẹ dẹrú ayé falẹ̀ wá ìdí kò ń wá ìdá fi wá ìdí ọ̀kan lọ́lọ́run ọ̀kan náà ni ọ sí níbi èrò rẹ nítorí ọba ń wá fi wá ìdí ní gbogbo ọ̀nà tó ọba fẹ́ tọ̀ gbogbo àwọn turukuturuku tó ń là káàkiri pé eléyìí èmi ń ṣe kíní kan ní tìjàníyà ni mí kàdíríyà ni mí alùsúnà ni mí gbélé àkáyè kalẹ̀ èwo lòdodo èwo ló súnmọ́ dodo èwo ní ọ̀parọ́ ta ní ń parọ́ bíra rẹ léèrè. tó tó ọlọ́run. ìṣẹ́bí nàlẹ́ àkèwọlé ìmáàní ìrọ̀rùn ní wípé ọlọ́run gbé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lórí òdodo àti ìgbàgbọ́ ẹ̀kí mùsùlùmí ó ní ọlọ́run tí ànábì ṣe. ayakumullah. bẹ́ẹ̀ lọ́lọ́run tó ní ayú alladina amanu dukhulu fi silmi kaffa ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ọlọ́run ẹ̀yin mùsùlùmí ẹ kó sínú ẹ̀sìn ìsìlámù káfà ẹ wọnú ìsìlámù yányá. mo lè bá yín já Kùránì bọ̀ mi ò lè já wọn tíra mo máa ń já Kùránì. ẹnì ṣó. ọdún tún ṣe ẹ̀kì ìjà náà sì lélẹ̀ ọlọ́run ní ayúwà alladina amanu dukhulu fi silmi káfà ẹ̀yin lẹ́yìn Yorùbá ẹ̀sìn ìsìlámù yányá ìsìlámù onírègbè yìí ò ìsìlámù onírègbè yìí bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ kú ìyá ni ó jẹ ìbínú ọlọ́run ní ọkàn ọlọ́run ní wala tattabi'u khutuwati shaytani ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé lánàá èṣù gbogbo àwọn táwọn èèyàn ń wí àwọn èèyàn wá gbórí Facebook kan ẹ̀yà aláṣejù ni wọ́n ń da ayé rú wọ́n fẹ́ dà lóru wọ́n kó máa bọ̀ eléyìí rẹ o. wọ́n fẹ́ jà lákàyè yín lólè ni wọ́n fẹ́ jà ìgbàgbọ́ yín lólè bẹ́ẹ̀ ni ẹni tó jani lólè owó èèyàn lè rówó padà ẹni tó jani lólè ilé èèyàn lè rí ilé padà ẹni tó bá jani lólè ìgbàgbọ́ ó dàlí kìyàmà. ó dàlí báyé jẹ́ mọ́nítọ̀ lọ́wọ́. ọlọ́run wọn ni innahu lakum aduwwun mubin èṣù ọ̀tá yín ni ọlọ́run tó sọ fún àwọn sọ́ọ̀tù Máídà àyà 4 ọlọ́run ní al-yawma ya'isa alladhina kafaru min dinikum fala takhshawhum wakhshawni ọlọ́run ní lẹ́ni ya'isa alladhina kafaru àwọn gèfèrí ti já kànyányá wọn ò ní tàmá àmá pẹ̀lú ẹ̀yin mùsùlùmí. wọ́n ti gbà wípé mùsùlùmí ọ̀bọ̀dọ̀ bá wọn kọ́ fọ́ mọ́ mùsùlùmí kan ò ní bá wọn dé oúnjẹ mùsùlùmí kan ò ní bá wọn dé pààrọ̀ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àfa látijọ́ tá a dé ṣe wá sí babaláwo wo ló jáde wípé ń dí wa lọ́wọ́. Sàgódì náà kan ọ̀jáde fẹ́yìn àfa ẹ̀ ń dí wa lọ́wọ́ ẹnìkan ọ̀jáde ẹ̀yin àfa lẹ́ wá ń jáde lórí Facebook ẹni a máa sọ̀gùn mọ́ ẹ fẹ́ bá yá àwọn èèyàn dé ó yé eyín ògùn tá à ń sọ pé káyé ọmọ ṣe mọ́ ògùn méjì ní ògùn ẹbú àtògùn wòsàn. ó yé eyín sí ẹ wá ń dọ̀rọ̀ lù ìyẹn fẹ́ dáhùn yẹn kó nú ẹ̀sìn tani ń lé yẹn kó nú ẹ̀sìn bí ẹsẹ̀ yín ọlọ́run ní al-yawma ya'isa alladhina kafaru min dinikum àlàyé mi rẹ̀ ó kéèyàn wọ gbére ọdẹ kó de nǹkan mára kó mú kíní kan dání ìwo ní ṣẹ̀kẹ̀rẹ̀ ní ìwùkẹ́ ní ajá kíní kan gbogbo tó bá mú dání tí bá ń pọ̀pọ̀ ó yẹ yín pé léyìí kọ̀ọ̀rọ̀ jẹ́ mùsùlùmí. tó tó ọlọ́run. báwo ló ṣe wá lè wo lẹ́kẹ̀lẹ̀ kan wá ní alẹ́ lóhun tí wọ́n ń wí lẹ́nu yẹn káfí dípò fat Bismillah ìsìlámù. káwá jókòó. babaláwo kan ò ní bá wa kírun ẹ ní lọ ní babaláwo kan kẹ wá ní baba wọn ní kí n kàlù Kùránì ṣe ń ṣe ní kí babaláwo wá ní ọyá mo lè kà yá sí wọn ní Kùránì lè kí ni kò ní báyìí kà. babaláwo ò ní ṣerú ẹ láyé. àfa mi jẹ tẹ ẹ bá lọlé tẹ ẹ bá sọ fún àfa yìí pé wọn sì ní kí n gbọgbọn àbọ ni nípa ogun ẹ nígbẹ lè mi tẹ ogun. ìbára wọn rèé àfọ olóògùn ògbó ṣọ́ọ̀ṣì àfá ẹnì ṣó ń lẹ̀. àfọ ti gbé àfọ ọpọn fa àfa lè sí lọ́dọ̀ yàrá jà èṣù ń bẹnu lé bíbí sẹ́sù lọ fẹ́ ká bọ́ ṣe ní àbálù Kùránì àfa. méjèèjì la ní a tún ní méjèèjì làwọn ní. ẹ máa ń dọ̀yẹ̀ mú ẹ bá ti lẹ́yìn tí máa ń gbá
gbàyàn lójú èyàn tẹ́fàdé èyàn tí máa ń gbàyàn lójú kìí ṣe jálàbí ní. kò ṣe jálàbí ní oníjìbìtì ló onírọ́. ẹ kọ́ ní ìwọ ọlọ́run wọn ní balẹ̀ àkànṣán fúnra yín náà ń wò mí lọ́wọ́lọ́wọ́ ẹ lọ mọ̀tọ̀ ẹ níbi tọ́ra nkúmi. o ṣé kò foyín sí. àti wọn mọ foyín sí àìsàn tí ń ṣe wọn kọjá tí wọn foyín sí. ẹ jẹ́ kọ́kú máa mú sàn gbà yẹn kọ́kú máa mú sàn nìkan. ọlọ́run nípa aláàtà kàṣà ọlọ́run lẹ́ẹ̀gbọ́dọ̀ bẹ̀rù àwọn ẹlẹ́bọ wá kàṣà òní ọlọ́run lẹ́bi ọlọ́run ní ẹ bẹ̀rù ilẹ̀ Yorùbá wá di káwọn àfa àtàwọn ẹlẹ́bọ àtàwọn àwọn ológun àwọn ẹ̀ẹ́dẹ́ mayàtọ̀ mọ́ níwọ̀n òfin mọ ipò wo lọ́fọ̀ wà nínú ẹ̀sìn Islam ni wọ́n fi dà pọ̀ wípé ẹ̀ẹ́dẹ̀ ti Bismillah dípò tí wọ́n bá ní ẹ pọ̀pọ̀ sí. mo ń bọ̀ lórí ẹ̀ o ọlọ́wọ́ ní alladhina kafaru sawa'un 'alayhim a'anzartahum am lam tunzirhum la yu'minun ọlọ́wọ́ ní gbogbo gbèfèrí gbogbo ẹlẹ́bọ bẹ́ẹ̀ kìlọ̀ fún ọ ọlọ́wọ́ ní wọn ò ní gbà sẹ́ẹ̀rí tí ò mú babaláwo ọgbà sílámù mọ́ iná ni ò máa wà fáà yìí bọ́ sójú ọ̀nà sílámù gẹ́gẹ́ mọ́ àwọn àfọ ò ní jáwọ́ ọlọ́run ní babaláwo tẹ̀sí wá sí fún pẹ́kọ́ gba ìsìlámù àtàwọn àfa ẹlẹ́bọ wọ̀nyí àwọn àfa àtàǹṣẹ́bọ pẹ̀lú ìsìlámù wọ̀nyí ntí ò ní jẹ́ wọn gbà ní pé babaláwo gbà àwọn náà ò lè gbà tó nípa babaláwo tí àwọn àti babaláwo pàdé àwọn babaláwo ẹ̀sùn lẹ́wọ̀n ń tàwọn ẹbí àwọn jọ tọ̀ nǹkan lánìí kí làwọn yòókù yín wá ń wí. kí wọn àwọn yòókù wí nǹkan kí ni gbogbo ẹkú lọ bá àwọn tí yín tó ń pariwo wí kẹ máa bá wọn wí jọ ẹ bá dì wọn mú lọ́wọ́ ẹ lọ dà wọn tó ń pariwo àwọn alùsùn ẹ lọ dà wọn mú wọ́n disturb wa àwùjọ ń ṣe ni. àwọn tó wá jẹ́ mùsùlùmí nínú àwa mùsùlùmí tí wọ́n ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run àwọn ló máa sọ fáwọn olóògùn wípé ẹ má dá wọn lóhùn Boko Haram ni wọ́n ní àdàlúrú ni wọ́n ní àwọn ànábì ò lè tó báwọn ànábì tó láàánú ìwà ànábì ní kékeré ẹ̀sìn bí yẹn bá léwà tí ọba lẹ́sìn ìwà òwúrò ẹ̀sìn lẹ́gbọ́n ìwà làbúrò. Ọlọ́run wá ní amúnámùtò ṣe ìlà yomi náà ẹ kìlọ̀ fún Ọlọ́run wọn ò ní gbà kí n ta kankan Ọlọ́run wá ní gbogbo orú wọn bẹ́ẹ̀ mùsàbùsà bí iná bẹ́ẹ̀ iná sáálí kan láìlá àwòlá ìwàlá ìlà àwòlá Ọlọ́run nírú wọn bẹ́ẹ̀ àwọn mùsùlùmí tí ó máa lọ tí ó máa bọ̀ yóò máa pọ̀sẹ̀ kẹrin méjì ẹ̀ ní màwo ní í ṣe bí babaláwo ní kẹ́ẹ̀pẹ́ ni nígbà tá a bá ní kí n ṣàṣì ọ àṣàṣì ti bẹ̀rẹ̀ báyìí ọ̀ya wèrè dẹ́kun ẹ̀gbọ́n dẹ́kun ránì lọ́fẹ́ lò ògùn lọ́fẹ́ ṣe wàláyì ránì kọ́. àwọn àfa àjọ àwọn àfẹ́ ẹni eré táwọn agbọ́njú bá tẹ́nìkan bá ṣe tó dùn wọ́n nílànà ẹ̀sìn tọ́jà fẹ́ nìyẹn fẹ́ dẹ́sùn mọ́ ọlọ́wọ́ ni wọ́n á sọ fọlọ́n pé ha Ọlọ́run tọ́sí lágbájá ọ̀ sí gbé bá àfa àgbọ́yé wàá lò tó ṣẹlẹ̀ ní ìgbésí ayé ń tọ̀. bẹ́ẹ̀ni kọfáàmù ni. kàrámù nù àwọn àfa àtò ní kàrámù lé tó bá jẹ́ wípé ẹ̀yin lẹ wà lérí òdodo àfa yìí ló wà lérí òdodo yín fẹ́ẹ́ kẹ́ ronú ẹ̀mí ni kẹ́ ọmọ yìí ti ń dẹ́sìn irú Ọlọ́run ọ̀sìn bá wa bínú sí ó yẹ kí bínú Ọlọ́run ó ti sọ. ìyẹn lẹ bá wí pé Ọlọ́run ọmọ yìí ń dẹ́sìn irú bá wa bínú sí kò jẹ́ ká gbádùn inú ẹ̀sìn. àdéhùn wa di kéjì ẹ̀pẹ́ Ọlọ́run nílànà ìsìlámù Ọlọ́run ọ̀dà yín ló mọ ẹ tún ṣẹbọ èṣù jáde tó jìnà sí yín ẹ wá kùkù. èṣù kan sọ pé òun ò dá sí ṣọ́wọ́ sáyẹ́dì ṣítù èmi ò dá sí ó sá òun ò dá sí èṣù sá. Ọlọ́run ní gbogbo ẹni tí bá ń lọ tí ń bọ̀ láàwùlá ìwàlá ilà àwùlá tẹ́ ẹ̀ mọ̀ yìí ti ń ṣe Ọlọ́run nírú wọn bẹ́ẹ̀ ṣe rírú wọn àbúgbòrú àwọn bẹ́yẹn wà ọ̀là ìṣàrù mi lọ́nà kò fáyé lè mọ̀já ìrí ìnàbí kúfúrì àwọn yẹn àwọn mùsùlùmí tí wọ́n gbọ́ sábẹ́ ìsìlámù tí wọ́n ń ṣẹbọ wọ́n lé ju bàbá sàgbéyò. àgbọ́yé. èèyàn lè jáde ní títí ọmọ káyà Al-Kùránì jáde lẹ́nu tó sì jáde pé bàbá aláwo ni ẹni tí ń ka Al-Kùránì lẹ́nu tí sì ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ṣe tó fẹ́ sọ fún pé kó gbà kó ṣe la ilaha illallah ní ìjọ òní wípé máa lọ lẹ yíbo lọ sí wà sí fún un bẹ́ẹ̀ sì ni ìṣòro tí yìí gẹ́gẹ́ David kan ò ní jáde sórí Facebook kọ́ máa sọ pé ní ẹ̀dẹ̀ ti Bismillah dípò ọkọ̀ ànábì ṣe jálà bí ẹ̀dá kan kí gbogbo mùsùlùmí ò sí pèlè àdúgbò ní dìde. a máa ń gbé ṣépè ní pé ó yá wèrè ni ó ṣe máa ń lọ bí ṣe jálà bí. gbogbo àwọn kan wọ̀nyí ṣe wá rí mo wá fẹ́ bọ́ sórí ọ̀fọ̀ pípa Masha Allah àti dá ẹbọ mọ̀ ìkan wà nínú Islam tá a mọ̀ sí rúkìá àmọ́ bí àbá mọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni o. ṣe rí rúkìá yìí ó ní tààrífù táwọn yìí ní mímọ̀ fún rúkìá ọ̀pọ̀ gan tààrífù yẹn ìyẹn ni wípé definition ti kálukú ìròrí kálukú lórí rúkìá definition tẹ́mi náà fún rúkìá nínú ìgbà tí mo ń sọ̀rọ̀ níjẹta ni wípé mo ní rúkìá pé òun ni gbogbo lè ṣe wípé ẹni tí nǹkan bá ń ṣe torí pé àwọn onímọ̀ ní arúkìyàtún sẹ́rí nínú lúgà èdè Lárúbáwá wọn ní arúkìyàtún shar'iyyatun
tó bá ti wọnú pé a fẹ́ sọ̀rọ̀ nípa èdè a fẹ́ wá sọ̀rọ̀ nípa pé ìwo lọ́wọ́ níbàámu sí ní tọ́lọ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ tí ìsìlámù ń sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n ní arúkìyàtún shar'iyyatun hiya majmu'atun min al-ayati wal ahadith nabawiyyati allati shar'at qira'atiha li tahsin an-nafs min kulli sharri wa ilajiha min al-mas wa as-sihr wal asad. ìyẹn ni wípé wọ́n ní rúkìá ìtí ń jẹ́bẹ̀ lédè Lárúbáwá wọ́n ní wípé gbogbo ń tà kójọ nínú àwọn ayé Al-Qur'ani ayò yìí ń bí àtàwọn àdìsí ànábì tá a rẹ́rìí fún nínú àwọn àsìkárò ànábì ní ìtọ́wà nẹ́bàámu tá a lè kà níta sí ní nẹ́fù láti lè fi dáàbò bẹ̀mí ara wa min kulli sharri níbi gbogbo aburú tó bá dé bá wa wà ilajiha ó tún wá jẹ́ ìwòsàn min al-mas sẹ́ni tí ẹni tálẹ̀jànú bá kọlù ẹni tẹ́sù bá kọlù wà sísèrè abẹ́ni tí wọ́n bá sàsí wọ́n ní asàdé abẹ́ni tẹ́nìkan bínú ẹ̀ tí wọ́n mú kú ẹ̀ lórí olóògùn ẹni tí wọ́n bá ṣe dá sí ẹni tí ọ̀gbádùn ayé fún wa ní rúkìá táwọn tó máa ń sọ̀rọ̀ nípa èyí arúkìyàtun hiya al-usatun níta ń pè ní rúkìá gangan òun ní ó di ìsọ́kan wà hiya al-wiqaya òun ní protẹ́sẹ̀ òun ní nǹkan tá à ń lò fún pé a fẹ́ fi dáàbò bo ara wa sóye yí báyìí. àgbọ́yé. òun nìkan tá à ń lò láti lè fi dáàbò bora wa ìdí ń jẹ́ rúkìá nìyẹn wípé torí pé a ní rúkìá èyí tó jẹ́ àsìkárò yawmiya wà tó jẹ́ as-sabaha wal masa yìí tá a máa kà láàárọ̀ tá a máa kà ní ìrọ̀lẹ́ ìyẹn ni wípé al-wiqaya níbi báyìí ni wípé ntaaka tá a ti gbé lórí wípé táàkà wípé ntí mo ti lé níyì o mi nídìí láti lè tún gbára lé kankan mọ́ láti lè tún lè kankan mọ́ra mọ́ lẹ́yìn tí mo kà lórúkọ Ọlọ́run yìí ó ti tú mi nífọ̀. ìyẹn wá ní bùkátà sí nǹkan mẹ́ta ẹnu àwọn onímọ̀ kò wípé rúkìá yìí ó gbọ́dọ̀ jẹ́ wípé al-Qur'ani la kà ó gbọ́dọ̀ jẹ́ wípé sunan hadith Ànábì la lò ẹlẹ́ẹ̀kejì ni wípé agbọ́dọ̀ rí wípé Allah yakuna fi ashirk wala ma'asiya kò gbọ́dọ̀ lẹ́bọ̀ọ́nù kò sì gbọ́dọ̀ ní níta àti yapọ̀ lọ́ọ̀ nínú. Allahu Akbar. ẹlẹ́ẹ̀kẹta ni wípé ó gbọ́dọ̀ jẹ́ èdè tá a gbọ́ yé àwọn kan lọ bí wípé ó gbọ́dọ̀ jẹ́ èdè Lárúbáwá àwọn kan ní rárá ó gbọ́dọ̀ jẹ́ èdè tá a mú ntẹ́ntọ̀ ń wú tá a ń bọ̀. ẹlẹ́ẹ̀kẹta ni wípé a gbọ́dọ̀ gbára lé rúkìá yẹn a gbọ́dọ̀ gbà yí pé àṣì Ọlọ́run ọba ní ti ń ṣiṣẹ́ wọ́n tún wá bọ́ sórí pé sìfàtọ̀ rúkìá àwọn òròyìn wo la lè ní ìkìlọ̀ lè máa ṣe èèyàn tó fi nídìí kó ṣe rúkìá àkọ́kọ́ ni pé àyàkẹ́ àrọ́kì rúkìá alàmàlẹ̀ alàm àwọn aláyàdé lèlìmàṣí ibi ìmà àwọn ìmọ̀ ìwà náà wì ìyẹn ni wípé káka rúkìá àyàkẹ́ àrọ́kì káka rúkìá alàmàlẹ̀ alàm lórí ibi tí ń dùn wá bìkan ru wá mo ní sallallahu alaihi wasallam ká gbọ́ wọlé orí tó ń sọ wa báyìí ká sọ pé bismillah 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 lẹ́ẹ̀mẹ́ta a'udhu bi izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa ashir àwọn méje pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run orí fífọ́ máa lọ kọ̀ǹfà. sallallahu alaihi wasallam. àdébìnrin ká wúyẹ ẹlẹ́ẹ̀kejì táwọn onímọ̀ tó dún ni pé alẹ́ ìlàjì yòrókè shar'iyya li kulli sakwa alẹ́ ká rúkìá fún gbogbo dààmú tọ́ba lè má rí wo dé báyẹn wípé ha ẹgbàá mi ò rúkìá ló ní èdè ìlàjọ̀lẹ̀ àm wọlé asan wọlé kárì ìlà alẹ́ ṣe rúkìá fún ìbànújẹ́ tó wọlé tọ̀ wá gbogbo nǹkan ìbànújẹ́ tó bá wọlé tọ̀ yẹn rúkìá lè lọ fún alẹ́ ìlàjò mìíràn lè sọ bàtẹ́ bẹ̀rẹ̀ àyè alẹ́ lo rúkìá fẹ́ni tó lójú gúndà láàmú táyẹ̀ máa tẹ àwọn ẹ̀yà yín tẹ lájẹ ni wọn gbogbo ẹni tí wọ́n bá ń ṣe ẹ̀ lè ṣe rúkìá fún ìlàjò sí èrè rúkìá alẹ́ ṣe rúkìá fẹ́ni tí wọ́n bá sàṣì ìlàjò má ṣẹlẹ̀ jẹ́ ní rúkìá alẹ́ ṣe rúkìá fẹ́ni tó lè jànú bá kọlù alẹ́wẹ̀ kọ́yàtú ní rúkìá nínú sùúrù wal afat alẹ́ ṣe rúkìá fẹ́ni tí gbogbo aburú tí máa ń ṣẹlẹ̀ sí ìyàn tó bá dé báyàn ó lè ka rúkìá ní gbogbo lè ṣe káka lásán àbí káka sómi ká mú àbí káka sóróró àbí káka sí gbogbo omi mímu òróró ṣètún abakisauda gbogbo àwọn nǹkan ìlàlẹ̀ ká sí wọn alẹ́wẹ̀ kọ́yàtú bí asikari sọba ìwàlẹ̀ màṣá bẹ́ẹ̀ ni nínú nǹkan tó náà tó máa fi kó ìyàyọ níbi aburú òun lè ká sí asikari lálẹ́ àtàárọ̀ ẹ máa wá gbọ́ wò kí ló wá bí káfí fáti àdínkù ọ̀fọ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n fi béèrè pé sáàlẹ̀ fi fáti àdínkù ọ̀fọ̀ tẹ́fì mọ̀ wípé ntọ́ dàrú mọ́ wọn lọ́wọ́ rè sẹ́ẹ̀rí Yorùbá ní tí wọ́n ń lò bọ̀ ká tó gbà Islam bẹ́ẹ̀ni o Lárúbáwá náà ní tí wọ́n ń lò bọ̀ ká tó gbà Islam Haúsá náà ní tí wọ́n ń lò bọ̀ ká tó gbà Islam gẹ́gẹ́ bí àdìsí kàtó wà nù Muslim Jábìrì ibn Abdullahi ló gba àdìsí náà wà kọ́ ó ní káàná ilé hàlùn ó ní mo ní bírọ́dà kan ọ̀nkù mi kan ìyá rẹ̀ kí mi náà ní akar ìmọ̀ ṣe rúkìá fún yàn ìmọ̀ ka rúkìá fún yàn tí ìyẹn ni pé ìmọ̀ pọ̀fọ̀ tí àkèké bá táyàn fana Rasulullah sallallahu alaihi wasallam anábì sì pọ̀ fáwọn yàn wípé iná rúkọ wàtàmá ìmà wàtíwálàtà ṣeré
anabi ni gbogbo ẹni tí bá ń pọ̀pọ̀ ẹni tí bá dé nǹkan mára ẹlẹ́bọ ni ẹ jìnà sí fún ẹni tí bá ń pọ̀pọ̀ ẹni tí dé nǹkan mára àtẹni tí ń sóògùn fẹ́ ẹbọ ni òun wá sọ wípé kánà ní hàlùn ó ní mo ní ọ̀nkù mi kan ìyá rẹ̀ kí mi nà ní akọrọ ìmọ̀ serúkìá ìmọ̀ pa ọkọ̀ tákìtì bá táyà fana Rasulullah sallallahu alaihi wasallam anabi ti wá kọ̀ fún akámọ́ pọ̀pọ̀ mọ́ àdẹ̀rú kọ̀ pípa ká pọ̀pọ̀ kọ́ọ̀n ó ní mo wá sọ báyìí pé fa àtọ́ òfàkọ́ọ̀lá ya Rasulullah ìbí náà mo bá gbéra àjọlọ̀dọ̀ anabi abanọba anabi pé innaka nahayta an rukọ ìrì anabi lọkọ fún akámọ́ pọ̀pọ̀ mọ́ wọ ana ariki nílẹ̀ akara broda mi bá sọ fún anabi pé èmi sì máa ń pọ̀pọ̀ tákìtì bá táyà yóò sì lọ fakọ́ọ̀n anabi bá sọ fún wa pé man istata'a minkum àyànfà àkáhù falyaf'al kò burú ẹni tó bá ní nǹkan tó lè fi sọmọ ìyá rẹ̀ láǹfààní kó fi ṣe àfa mi sì tù. àgbọ́yé. anabi sọ pé kọ́ lọ dànù. sẹ́ni tó fi Bismillah dín pọ̀ fún. mo ń dá kọ́mẹ́ǹtì lóhùn ni o ẹni sùúrù o mo ń dá kọ́mẹ́ǹtì lóhùn ni Sheikh ẹni sùúrù ẹ tún béèrè ìbéèrè. jábìrì bọ́ni Abdullahi radiyallahu anhu ó ní broda nǹkan bẹ tí máa ṣe rúkìá yìí máa ń pọ̀pọ̀ tákìkì bá táyà. anabi wa sọ fún àwọn pé àgbọ̀dọ̀ pọ̀pọ̀ mọ́ àwọn àlọ́bá anabi ń yọ kà wípé anabi wọlé lóní àmọ́ pọ̀pọ̀ mọ́ broda àwọn yìí sì ní máa pa ọkọ̀ tákìtì bá táyà tí ó sì lọ anabi wa ni man istata'a minkum àyànfà àkáhù falyaf'al ẹni tó bá láǹfààní tó lè ṣe fún ọmọ ìyá rẹ̀ ó máa ṣe tí nǹkan yẹn bá wúlò fún yín ẹ máa lò ẹ bá wá gbọ́ o àdìsí mi wá wà tánàbí sàlámà sọ pé inna rúkọ wa tama'ima wa tiwalata ṣírìkù anabi ní ọ̀fọ̀ àtẹ́bọ́ ọ̀fọ̀ àti kádìn kámárà àti kámasògùn fẹ́ sóbìnrin. àdìsí kan wá wà tánàbí sàlámà sọ pé àádọ́dọ̀ aláyà rúkọ ọ̀kùn gbogbo ọkọ̀ tẹ́ ẹ máa pa ẹ lọ kó gbogbo ẹ wá làbá sàbẹ̀rúkọ mà lámúyọkùn fi ìṣirè gbogbo ọkọ̀ tẹ́ ẹ bá lè pa tí ọba ti lẹ́bọ̀ nú oṣù wàhálà mbẹ ìyẹn ni pé kò burú sẹ́ni pé anabi ọ̀dà kò ní ká lọ dànù àdé. bẹ́ẹ̀ni. ẹ máa wá gbọ́ o àdéhùn kan wà ní Tabarani alẹ́ ìbùnú àbí tọ́líbi lọ́gbà wa ó tún wà ní àwọn tírímì àti àwọn kútùlẹ̀ àdéhùn mi náà ó ní ládàgọ́tì nàbí yà sallallahu alaihi wasallam àkekèé ta nàbì níjọ́ kan. sallallahu alaihi wasallam. ládàgọ́tì nàbí yà sallallahu alaihi wasallam akọrọ àkekèé ta nàbì níjọ́ kan wà wúwa yusalli ànábì sì ń kírun lọ́wọ́ ni níwájú orí báyìí àkekèé ti ta nàbì. sallallahu alaihi wasallam. falamma farada ìgbà tá nàbì wá kírun tán nàbì bá sọ pé la'anna Allahu al-aqraba la yada'u musalliya wala ghayrihi ànábì ní ha nígbà tí yẹn sọ pé kò ní da fá kékeré tó ta mí tí ń kírun lọ́wọ́ tó tún tẹnu mí ní àti bá ń kírun lọ́wọ́. àkekèé tó bá tó la'anna ibi káì kò ní da fún wa kékeré yìí ń kírun lọ́wọ́ ti ta mí ànábì wá sépè lákékeré yẹn summa da'a bima'i wa milh wa ja'ala yamsahu 'alayha wa yaqra'u qul ya ayyuhal kafirun wa qul a'udhu bi rabbil falaq wa qul a'udhu bi rabbin nas anabi wa ni ka bomi wa àti iyọ̀ ó di kan mélòó. ó di omi iyọ̀ ó di méjì. ó di méjì nǹkan méjèèjì yìí la nabi sallallahu alayhi wa sallam wa lọ wa seru ni wọ́n fi omi àti iyọ̀ fọ bí tí àkekèé ti ta yìí ní tí wọ́n ka qul ya ayyuhal kafirun àti qul a'udhu bi rabbil falaq àti qul a'udhu bi rabbin nas tó rú àkekèé yìí ti lọ. sẹ́ni wípé anabi sallallahu alaihi wasallam ń wu omi àti iyọ̀ síbi tí ń ṣe. ibi tó ṣe. ìwà fún ẹ máa gbọ́ ìwà ń fi omi fọ̀ ìwà tó ń ka ayé Al-Qur'an ìyẹn ni pé ọ̀lọ́ lásán omi àti iyọ̀ yẹn nìkan ká anabi fi fọ̀ anabi tó ka rúkìá sí ìyẹn ni wípé rúkìá wa dá dúró nígbà míì kéèyàn ka lásán nígbà míì ó nídìí wípé kí lẹ fẹ́ kà á sí kí lẹ anabi kà á sí níjọ́ náà ó kà á sí omi àti iyọ̀ kí ló ṣe ànábì ń jọ́nà tó fi ká àfàṣà yìí sí tù. akeke ló ta. ọ̀sùn ayé yọ̀ dá ṣé wàá rí rúkìá ó ní akeke ló ta àbí nílẹ̀ Yorùbá ń bí àwa ní nǹkan àwọn èèyàn náà ní ọkọ̀ tí wọ́n máa ń pè pé pété kèké bá tàyàn tí ó lọ tí ejò bá fẹ̀yàn tí oró rẹ̀ ó lọ tí wọ́n bá yíyan ń bọ̀ tí wọ́n pè ọ̀tá rẹ̀ jáde sẹ́ni pé ó ti wọnú ìwòsàn ló fi nídìí àlàyé àwọn kan wá ní ẹlẹ́ tí wọ́n bá gbé fún yín tí wọ́n bá ní kẹ́ ẹ fi fá tí kẹ́ ẹ ka kẹ́ ẹ pọ̀pọ̀ sí ẹlẹsì Bismillah rahman rahim 21 ẹmí àwọn èèyàn kan lè rọlẹ́ mi wípé àwọn bàbá ọlọ́mọ sí o àwọn bàbá tẹ̀lé wa lọ́wọ́ ọkọ̀ yìí tóbi lóòótọ́ mo ní torí pé wàhálà tẹ́lẹ̀ mi ń ṣe lórí kó lè ha ọ̀fọ̀ ó ní ìdí ìṣe tó wọ́n fẹ́ hàn Kùránì lọ. àgbọ́yé. ok sẹ́wárí ọ̀fọ̀ nílẹ̀ Yorùbá Ànábì sallallahu alaihi wasallam pé gbólóhùn rúkìá sẹ́ẹ̀rí rúkìá lọ ẹnu àwọn onímọ̀ kò wípé
anabi sallallahu alaihi wasallam ka fati oka suratul kafirun ìyẹn kúlẹ̀ yọrí kafirun oka kúlẹ̀ ọ̀sùn rabi balaki oka kúlẹ̀ ọ̀sùn rabi nẹ́sì àtúmí àti àdúrà lọ́kà ayé Al-Qur'ani nìyẹn ẹni tí ó bá mọ̀ òun náà lè wí lédè Yorùbá tí ó máa bí Ọlọ́run tí wọ́n ní àwọn onímọ̀ sọ pé ní arúkìyàtún bighairi asma'illahi wa sifatihi àwọn bighairi al-arabiyya shirk tó bá jẹ́ pé èdè tẹ rúkìá tẹ fẹ́ ṣe ọgbọ̀rọ̀ lọ nílànà méjì kó jẹ́ pé ẹ fẹ́ dárúkọ Ọlọ́run ẹ fẹ́ ròyìn Ọlọ́run tó bá ti lè yàtọ̀ sílẹ̀ pẹ̀lú èdè yín tó bá fẹ́ gbé wọlé tó bá fẹ́ máa wí nǹkan míì ẹ̀bùn ni. Allahu Akbar. akókè bá táyà ń sìn èyàn lè bomi àti iyọ̀ kéèyàn sọ wípé Ọlọ́run ò ká ọba tó dáyé tó dọ̀run tó fún àkekèé lágbára tó ní ọmọ tàyàn sì ní ọta mi lérí ìrún kó mi yọ bí àdánwò yìí. torí pé òun mọ tó fẹ́ kà lárúbáwá tó bá ka Yorùbá ó tún lọ́ ń gbà míì. ọ̀hún wíwú náà Ọlọ́run ní kó yẹn yọ látàrí. bẹ́ẹ̀ ni o. ọlọ́pàá fẹ́ kẹ́ ẹ gbọ́ mi yé dáadáa. àgbọ́yé àyákùmùlá. àpèjúwe ní ìyẹn ní dáko onítọ̀hún torí pé èyàn gbọ́dọ̀ máa fọ̀rọ̀ ìyẹn ṣàpèjúwe ní public àmọ́ ẹni náà níbi ọ̀sẹ̀ tó kọjá ó pè mí òun lálàáfíà ó lòun lè lọ síbi iṣẹ́ kí ni ṣẹlẹ̀ ọba ṣàlàyé ọ̀dà ní ṣé mùsùlùmí ni ó lòun ṣe mùsùlùmí ọ̀dà ní ṣe ń fi ọ́ yìí òun ò sí lálàáfíà ogun gbogbo òun wá ohun tó máa wá lò kó tó dọ́dọ̀ rẹ̀ yóò tóbi jẹ́ méjì jọ mẹ́ta kó tó dọ́dọ̀ rẹ̀ ọ̀dà wo omi nígbà tó yẹ ṣe mùsùlùmí yìí náà àdúrà tó onígbàgbọ́ sí kà á sínú omi mú ó ní wà láì bóun ṣe kà á tó mu ohun tóun ètí ìsùn láti bí ọ̀sẹ̀ méjì ohun jọ́nà kọ́kọ́ yẹ. Allahu Akbar. ọ̀fẹ́ bí ilé rẹ̀ ní pé ntọ́ka tó ní omi jọ́nà sínú pé ayé àtòkòrò sí yìí kọ́. sẹ̀tọ́ sọ́tò lè fàtí àkọ́ sẹ̀tọ́ sọ́tò lè fàlàkì kọ́. ìyẹn ni wípé ìyọ̀sán ní ogun tí wọ́n lè pè tákẹ́kẹ́ bá táyà tí kàkà bá séyàn tẹ̀wárí ọ̀fọ̀ dá dúró òní tá a fẹ́ ṣe tí wọ́n ní ọ̀fọ̀ ní tí Yorùbá nípalẹ̀ mọ́ fún mo ti sọ níbi àwọn wáàsí mi tí mo ti ṣe tẹ́lẹ̀ pé ọ̀fọ̀ ní tí Yorùbá níkalẹ̀ fún pé tí nǹkan bá wọlé tákẹ́kẹ́ bá tà wọn tẹ́jú bá sà wọn tí nǹkan bá sà wọn wọ́n wá tún wá ní nínú ọ̀fọ̀ wọ́n ní kan tí wọ́n pè ní àyájọ́ wọ́n wá ní kan tí wọ́n pè ní asán ẹjọ́ tó yẹ káwọn ọmọ bàbá yìí bá wọn rò là ń bá wọn rò yí ẹjọ́ ẹlẹ́jọ́ lẹ́jọ́ ẹbọ tẹ́ ìrò yìí o. ọ̀fọ̀ asán àyájọ́ ìgèdè sẹ́rí ọ̀fọ̀ dáwà ọ̀fọ̀ ni tẹ́jọ́ bá sẹ́yìn ẹ̀fọ́ yìí náà máa wá ẹbọ lè wọ ọbẹ̀ gẹ́gẹ́ bíi tí mo sọ pé ní bàbá wa ibùdó bá sọ̀rọ̀ ìmọ̀ òwúlọ̀ àpọ̀tẹ́ àgbẹ̀ àlẹ́ ìdájọ́ wà rúkọ̀ sẹ̀rẹ̀ ìyẹ́tìn wasirikiyatin wal bid'iyya rukiya tó jẹ́ ti Islamu gan ọ̀nà wo lẹ́bọ́ lè gbà wọ́bẹ̀ ọ̀nà wo lè bídíà lè gbà wọ́bẹ̀. nínú ọ̀fọ̀ náà ọ̀fọ̀ gẹ́gẹ́ ni tó lọ pẹ̀lú wípé mùsùlùmí n tó fẹ́ wí jáde lẹ́nu ọ̀fọ̀ lẹ́ Yorùbá nídìí pẹ̀yìn àfa súnà ẹ̀ bá mi gbé yẹ̀wò ní tí ìmọ̀ wúta kèké bá ta mí nì sẹ́gbò sí ń bẹ̀ tó bá jẹ́ kó lọ bí pé Ọlọ́run o ọba tó dáyé tó dọ́run ọba tó kú àkèké lágbára tó ní ọmọ àtàyà títí ń dá sẹ̀rí àfẹ́ni tó bá fẹ́ tó bá jẹ́ pé mo sì ọ́ lélẹ́yìí fi tọ́ sí mi Ọlọ́run borí jì mí ní ṣe wú ẹ̀ mọ́ kí lè yẹn ṣe fọlọ́. èèyàn bẹ lọ́hùn ni àdúrà ló ń ṣe. àdúrà lọ sẹ́rí àyájọ́ ni tí Yorùbá ní nínú ọkọ̀ náà ohun kan náà ni wọ́n máa fi wí níjọ́ máa dàrú máa papọ̀ àwọn kan tó wá ní àyájọ́ wá ní wípé nǹkan tí wọ́n ní kalẹ̀ tí wọ́n létò ẹ̀ kalẹ̀ fún wípé tí nǹkan táwọn lè wí láàárọ̀ mọ́ ti dalẹ́ tí nǹkan kan ò ní sà wọn àbí nǹkan táwọn ní kalẹ̀ táwọn bá pàdé wọn táwọn bá pàdé àlejànú táwọn bá pàdé nǹkan kan òun ni mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ dédìí ìyẹn rárá òun ni àti láwọn kan tó gbé tán Ànábì sallallahu alaihi wasallam sọ pé tá a bá jí láàárọ̀ kan sọ pé a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq ní bùkátà sí pọ̀ pọ̀ mọ́. tí wọ́n á ní kan tí àlejò lè gbà mí tọ́lọ́jọ́ tí wọ́n ti tètè ta kẹ́kẹ̀kan àwọn á ní kan tí wọ́n ń pè ní asán ní nǹkan tí ó wá látara ohun àlejànú àbí ohun èṣù àjẹn tí ń sọ fún wa pé a máa wú ìtẹ̀lé mi ìsìláàmù takò pátápátá. àmọ́ tọ́lú pé bí ẹ bá ṣe àjẹ́ o kí lọ ní ṣe ọyá máa lọ wọ́n ti retí rẹ̀ lé ohun èṣù kan nígbà òní Yorùbá ń pè ní asán. Ìgèdè náà tún wọnú ọ̀fọ̀ nítorí wípé ìgèdè ní èdè tẹ́ ń fọ̀ ẹni tó mọ ọ̀fọ̀ pa ẹni tó máa sán ẹni tó máa yájọ tó ń gbóòtò máa bí lọ́wọ́ ẹni tó ń fẹ́ gèdè wípé kí ló ń wí torí pé ohun kátàlẹ́jà ló gbé síyàn lẹ́nu téèyàn há sórí téèyàn ń wí ní ègèdè tó jẹ́ pé gbogbo ẹni tó bá lòun gbọ́ Yorùbá ò lè gbọ́ yé. àgbọ́yé. Ègèdè ọ̀nà jẹ́ ẹ̀rí mi gbọ́ yé ègèdè lọ́wọ́ nú ọ̀fọ̀ ṣé wá rí ọ̀fọ̀ gẹ́gẹ́ fún rẹ̀ ó ní tí a lè pè ní rúkìá ẹ lè ta kó o àmọ́ mo fẹ́ kẹ́ gbọ́ mi yé dáadáa o ó ní nǹkan tá
ní gbólóhùn tó lọ direct bí asima ìlà ìwà sífàtì tí mùsùlùmí gbọ́dọ̀ rí pé orúkọ Ọlọ́run ló ń pè àbí tó lọ pẹ̀lú ìròyìn Ọlọ́run ó wá lọ direct ẹ wá fẹ́ pè ẹ lè pè sínú omi bí nǹkan bá ń ṣe yín bàbá yìí wá ní ẹni tí wọ́n bá wá gbé nǹkan kan fún tí wọ́n bá ní tọpọpọ sí i ó ṣe Bismillah 21 ibi tẹ́ẹ̀tì lọ ni wípé àkọ́kọ́ ń tọ́ dàrú mọ́ bàbá yìí lọ́wọ́ gẹ́gẹ́ ni wípé ìpìlẹ̀ tí ń jẹ́bọ gẹ́gẹ́ bàbá yìí gẹ́gẹ́ ọ̀dà mọ́. Allah tó tó Ọlọ́run. Ibi bàbá yìí gẹ́gẹ́ sọ wípé gbogbo nǹkan lélẹ́ ti ṣoògùn bí ọba ti ní ẹ̀yà ara èèyàn nínú ìtumọ̀ ẹ̀ ni wípé ní Saudiya ní Egypt ní Cairo ìyẹn ní Sudan wọn kì í fi èèyàn ṣòwò àwọn náà sì ń lo nǹkan míì tí wọ́n ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. bẹ́ẹ̀ni káfí ṣòwò. bàbá yìí wá ní tí ọba ti lé yàrá ní gbogbo nǹkan gbogbo ògùn lẹ́lẹ́ ṣe tí ọba ti oògùn tí wọ́n ní kí wọ́n ṣe tí wọ́n ní kí wọ́n pọ̀pọ̀ sí pé tó bá ní kẹ́ pọ̀pọ̀ sí kẹsàn-án Bismillah Rahman Rahim ti ìpìlẹ̀ oògùn tẹ́ fẹ́ ṣe fà tẹ́ fẹ́ ṣe Bismillah Rahman Rahim 21 sí gàgà òun gàgà fúnra ẹ̀ bọ́ ní pẹ̀lú Ọlọ́run. bẹ́ẹ̀ni o. ẹ máa gbọ́ ayé Al-Qur'an. àgbọ̀yé. mo ti sun yín. ẹ sùn wá ṣéèkì ooo ẹ kò tètè ráyè lọ mu tíì nítorí pé ẹ rí mi lẹ́nìí mo fẹ́ lọ po tíì ní ilé lọ ẹ dẹ̀ ní. ẹ máa gbọ́ Al-Qur'an nìkan o ẹ máa gbọ́ ayé Al-Qur'an nìyí aya yìí wà ní Suratul Jinn aya kẹfà Ọlọ́run wa annahu kana rijalun minal insi ya'usuna bi rijalin minal jinni fasadun ra'aqun Ọlọ́run wa annahu kana rijalun minal insi Ọlọ́run ń bẹ nínú àwọn èèyàn lọ́kùnrin ya'usuna bi rijalin minal jinni wọ́n wá ń wá ṣọ́ra pẹ̀lú àlìjànú lọ́kùnrin wọ́n fi àlìjànú ṣe súra ọ̀sádùn ọ̀rọ̀ akọ̀ àlìjànú yóò wá sí nǹkan kan fún wọn pé ń lé wọn kún níbi ẹsẹ̀ lọ sẹ́ẹ̀rí ọkọ̀ pípa nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ àlùkò àyè sọ pé wọ́n lékún níbi ẹsẹ̀ lọ wọ́n lékún lẹ́sẹ̀ sí sẹ́ẹ̀rí ìtumọ̀ ẹ̀ ni wípé ọ̀fọ̀ ní tí Yorùbá mọ̀ ní ọ̀fọ̀ òun ni wípé lẹ́yìn pé kákèké ta wọn kéjì ọ̀sán wọn kí wọ́n yìnyẹn mọ̀ kí wọ́n lò wọ́n máa ń lu ọ̀fọ̀ tí wọ́n bá jó oògùn tán wọ́n wàá fi ọ̀fọ̀ yẹn pe àlìjànú lárògùn yẹn. ẹ ní ṣòfòfò ní ṣe yín. ọ̀nàmà mi tí wọ́n bá jó nǹkan tán ọ̀fọ̀ ni wọ́n máa fi bá oògùn sọ̀rọ̀ ni wọ́n máa fi sọ pé ọ̀rọ̀ lèèyàn sọ fún oògùn títí jẹ́. ẹ ní kàgbákò àgbákò nìkan yìí. ọ̀fọ̀ yìí wọ́n máa wá lò sí pé kí wọ́n fi bá tèèyàn jẹ́ wọ́n máa ń lò pé kí wọ́n fi tún tèèyàn sí ìpìlẹ̀ oògùn tó jẹ́ bọ̀ gàgà ó dàbí mọ́ bàbá yìí lọ́wọ́. oògùn tí wọ́n ṣe tí wọ́n ní kí wọ́n ti Bismillah Rahman Rahim sí yẹn lápèjúwe Ọlọ́run ní lápèjúwe àlẹ́sẹ̀ àtọ̀tọ̀ gẹ́rẹ́ ńlá ìṣirò kéèyàn wá ṣọ́ra pẹ̀lú tó yàtọ̀ sọ́nà ẹbọ ni àbí ọ̀dà ẹ wá jẹ́ mùsùlùmí ẹ wá lọ́dọ̀ bàbá kan ó wá fún yín ládùú kan àdó yìí ó wá tọ̀ kankan sí inú wípé tẹ́ bá fẹ́ rìnrìn lóru àbí bẹ́ẹ̀ bá fẹ́ jẹun bẹ́ẹ̀ bá fẹ́ àjọ yìí tó ń tọ́ sínú àdó yìí ni pé àrínà oúnjẹ ni o bọ́ bá ti jí láàárọ̀ máa la a máa bu nǹkan sóúnjẹ fún ọ máa rí ok awárí àdéhìsì kan ó wà ní Muslim sáà Nabi sallallahu alaihi wasallam sọ wípé mọ̀nẹ́sàlá mẹ́ǹsìlá ẹni tó bá dé àyè kan ọdẹ sọ́ọ̀bù rẹ láàárọ̀ ọ̀fẹ́ wọnú gbó ọ̀fẹ́ wọbì kan tó lágbà ọ̀fẹ́ èmi máa ń rìn lóru gan èmi máa ń rìn lóru gan mo láìkì lóru gan tẹ̀lé mi dáadáa. àgbọ́yé. sẹ́rí ẹni tó bá ma anabi sọ̀rọ̀ náà sọ̀rọ̀ ní ọ̀dà mọ̀nẹ́sọ̀rọ̀ mẹ́ǹsìlẹ̀ ẹni tó bá dé àyè kan ọdẹ òkè sàn kan bóyá freedom náà ń ṣe bí wàlímà bí kìnnìkan ìyàwó nìkan náà ń ṣe ní ọwọ́ adébẹ̀ anabi ní tó bá débẹ̀ sọ pé a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq anabi sọ̀rọ̀ náà sọ̀rọ̀ sọ pé tó bá wí bẹ́ẹ̀ lam yadurruhu shay'un hatta yar'alu min manzili salik tó fi kú níbi tó wà yẹn wàhálà tó ní wọlé tó. sallallahu alayhi wa sallam. ọwọ́sọ ńlá ọwọ́sọ gidi ọ̀n lọ sí òkè sẹ̀ka tó lágbá àwọn èèyàn bẹ tí wọn ò rọ́jẹjẹ tí wọ́n máa bí wípé ha adúlé ti tó wọ̀ yìí bẹ́ẹ̀ tí ń wọlé sí àti bàtà bẹ́ẹ̀ tí ń wọ 270 ni àwọn èèyàn ti mú mayé téèyàn wọ̀ tó bá ti rí. bẹ́ẹ̀ni o. tí wọ́n sì wọ̀ tí wàhálà òsì máa ṣẹlẹ̀ sínú ìgbésí ayé rẹ̀ tó bá ti wá débi tó ń lọ sọ pé a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq kí wọ́n wọ̀ kí wọ́n máa mọ́jú gbogbo èrò wọn tí wọ́n bá rò wọ́n pẹ̀lú yọ̀ǹda Allah kò ní ṣiṣẹ́. bàbá kan wá fún ọ ní wípé
ntí àwùjọ kan láti láyé tí ó ṣe bàbá kan náà wà fún ọ ládùúgbò kan yìí pé àdó yìí ò nǹkan ní tó bá fẹ́ lù dé tó lágbáá máa tọ̀ la tó bá débi àwọn èèyàn máa dìde fún ọ wọ́n máa pa ọ lé nǹkan kan ò sí ní sí ọ láburú ọkọ̀ tó wàá pè sí ni ọkọ̀ tó wàá fẹ́ pè sí yẹn ọ̀wá rọ́pọ̀ yẹn ha lọ́wọ́ sọ pé Bismillah Ramadan 21 ṣé Bismillah Ramadan tó wàá pè sí òun só ti so ògùn yẹn dà láàlì. àbí àgbọ́yé àti gbọ́ yín yé ju à ń gbọ́ yín yé ṣéwù à ń gbọ́ yín yé kàyákùmùlà. ìpìlẹ̀ ogun gangan lọ́dà ló máa bàbá yìí lọ́wọ́ ìpìlẹ̀ ogun wípé ipò wo lògùn wà nínú Islam ogun tí ṣe tẹ́ẹ̀fẹ́ rọ sínú àdó ọ̀fọ̀ ilẹ̀ Yorùbá nídìí wípé kí wọ́n gún ṣe fún ẹ ọ̀sẹ̀ owó ni ọ̀sẹ̀ àwúre ni ọ̀sẹ̀ kìnnìkan ni wọ́n wá tẹ ìfásí lórí wọ́n wá ní tọ́ba ti fẹ́ tọ́ba ti dín lóru wọ́n wá pe ọkọ̀ sí i lọ́wọ́ ní ha ọkọ̀ yìí gan lè ọ̀dà Bismillah Ramadan jẹjọ ọ̀sọ̀ ọ̀fẹ́ kọ́nà ní rógà ni. bẹ́ẹ̀ lọ́nà ní gbogbo tá a fẹ́ fi ẹbọ tá a fẹ́ lo oúnjẹ sí tá a fẹ́ lo àdó sí Ọlọ́run wala tad'u min dunillahi ma la yanfa'uka wa la yadurruka fa'in fa'alta fa'innaka isa'a minan salimin Ọlọ́run wala tad'u ọ̀gbọ̀dọ̀ kékeré nǹkan mi min dunillahi yàtọ̀ sí ni Ọlọ́run ma la yanfa'uka nínú nǹkan tí ò lè ṣe ọ́ láǹfààní kò lórí ìgbà tó fẹ́ ṣe fún ọ wa la yadurruka kò sí kò ní nira tó fẹ́ kó bá ọ fa'in fa'alta Ọlọ́run nítọ́ ọba ṣe bẹ́ẹ̀ fa'innaka minas salimin nígbà náà ọ̀dà lábùsí pẹ̀lú Ọlọ́run sọ pé wa in yamsaska Allahu bidurrin fala kashifa lahu illa hu Ọlọ́run gbogbo ń ti ń jábọ̀ wọ́n bẹ̀rẹ̀ Ọlọ́run bá bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ dá kíkà ò lè mú kó fún àfẹ̀mí Ọlọ́run náà. Allahu Akbar tó tó Ọlọ́run. ẹni fẹ́rí lápẹ̀júwe tẹ́ bá fẹ́ kí àgbo àfààní. àgbọ́yé. fẹ́ kí àgbo wọn wá ní tẹ́ bá kó àgbo yìí sí kòkò kẹ́ tó kó sí kòkò ẹ wọ òkúta akọ méje ẹ bọ́ ní. bẹ́ẹ̀ni o. sẹ́ni òkúta akọ méje yẹn ó nídìí kẹ́ ẹ béèrè pé òkúta akọ méje tẹ́ ẹ fẹ́ ní kí n kó sísàlẹ̀ rẹ̀ yìí kí ni túmọ̀ ẹ̀. kí ni túmọ̀ ẹ̀. sẹ́ni ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ Yorùbá ni wípé àgbo tẹ́ ẹ bá fè tẹ́ ẹ bá ti fòkúta irọ́ ni gbogbo nǹkan méjì ọba tó ṣe kéwọn ẹjẹ́ káre yóò lé òkúta fún rẹ̀ tó kùtà ó jẹ̀nà pẹ̀lú àgbo ni. àbí kò yé mi mọ̀lú kẹ́míkà tẹ̀ ibi jẹ́ ti rí sáyẹ́nsì burúkú. òkúta akọ méje wọ́n wà fún sísàlẹ̀ rẹ̀ sẹ́ni ìpìlẹ̀ òkúta odò náà máa lọ lè lo òkúta tó bá bá nísàlẹ̀ odò méje náà máa kó sí ìgbà tó di pé ògùn yẹn ń dínkù ló di pé kẹ bá òkúta funfun méje òkúta akọ méje ẹ kó sísàlẹ̀ rẹ̀ ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pé sẹ́ni òkúta yẹn ìtumọ̀ rẹ̀ ni wípé tẹ́ ẹ bá sóògùn tán tẹ́ ẹ bá ti fòkúta sí òkúta tí bẹ́ẹ̀ wò ní jẹ́ káwọn àjẹ́ ó lè lágbára lórí àdúgbò yẹn kó mọ̀ ṣiṣẹ́. nínú ròrí tiwọn. ròrí tiwọn Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé man ta'alaka wada'atan fala wada'a Allahu lahu gbogbo ẹni tó bá fi òkúta odò tó bá fi sòògùn gbogbo nǹkan tó bá mú jáde látara odò tó bá dé mara ìsáwùrú ni o gbogbo nǹkan tó máa mú jáde lódò táwọn yẹn máa dé mara ká máa kó ní kò bẹ̀rẹ̀ tó bá dé mara Ọlọ́run ní sọ ọmọ. sallallahu alaihi wasallam Ànábì ló wí bẹ́ẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ló wí bẹ́ẹ̀ ìyẹn ni pé àgbótọ́ ọ̀sẹ̀ yẹn tó wá fòkúta akọ méje sí yẹn bí fòkúta akọ méje sí yẹn táwọn náà ń ṣe táwọn náà máa fi wọn lò òkúta odò táwọn fi tó òkúta méjì inú bí kéèyàn wà nínú oyún kí wọ́n ní kó tètè òkúta méjì aṣọ ìtòkúta méjì aṣọ yẹn ìsọtá Ànábì sallallahu alaihi wasallam sọ pé man ta'alaka wada'atan fala wada'a Allahu lahu gbogbo ẹni tó bá dẹ̀ nǹkan mọ́ra òkúta odò igi odò gbogbo ẹni tẹ́ bá mú jáde látara odò bí òkúta bí igi bí gbogbo nǹkan tẹ́ bá bá nù odò Ọlọ́run ní ìsọ̀rọ̀ ní sígbónú tọ̀hún mọ́ ilé àlè Yorùbá náà rò tó ti di kékeré máa fi tẹ́lẹ̀ àgbo nígbà tí wọ́n rò tó fi dájú ẹ̀ òkúta méje tẹ́lẹ̀ ẹ sọ àgbo yẹn lé lórí ẹ bọ́ pẹ̀lú Ọlọ́run. àgbọ́yé. alẹ́sọ̀rọ̀ náà sọ̀rọ̀ sọ pé alaykum bidulja fa inna al-arida tutwa bil-layl alẹ́bí ní ìrìn lóru ẹ̀ tíráàpù lóru torí pé ìrìn òru ìmọ̀ ayá kánàkó ń bẹ lóru fún rẹ̀ lọ́tọ̀ ìrìn tẹ́ ẹ bá rìn lọ́sàn-án tẹ́ ẹ bá mọ mi jẹ́rìí kàkà tẹ́ ẹ bá rìn lóru mi kọ́ọ̀bù kánà lẹ́mu. ẹ wá fẹ́ rìn lóru ẹ fẹ́ jáde ní ẹ wá sọ pé bisimilahi tawakkaltu ala Allah la hawla wala quwwata illa billah gẹ́gẹ́ bí sunna nabi máa lò ó ní pàdé àbúrú pẹ̀lú yọ̀ǹda Allah. ànábì ló máa wú bẹ́ẹ̀. òun pọ̀ lóńdè òun pọ̀ lóǹkà bọ́ bá pàdé àlìjánu ọ wá ní ọkọ̀ tó pa ọ wá mọ ọkọ̀ yìí máa wá ní àmọ́ sí bisimilahi 21 sẹ́yìn wá sọ ó lè tọ́ mú lọ́wọ́ yẹn fó ti sọ́dẹ̀ tọ́. fó ti sọ́dẹ̀ rálì rí àgbọ́yé. ọlọ́run jẹ́ kẹ́ ẹ rí mi gbọ́yé dáadáa. a ti gbọ́ iye jù ayakumula. ẹ jẹ́ gbọ́ mi yé dáa yóò sì wù mí báyẹn kẹ ẹ tẹ fóònù báyẹn káwọn èèyàn máa tù wọlé báyẹn tó bá fẹ́ béèrè béèrè. tó
torí mi kì í kalẹ̀ àmọ́ mo fẹ́ kí n máa ẹ̀ka fóònù kalẹ̀ kẹ́ wá kí n máa bọ̀rọ̀. tó ẹ jẹ́ tán fóònù ṣéwù ẹ̀ ń gbárùn bẹ̀ ṣe ń wò mí. mo gbádùn mo ti gbádùn ẹ̀ jù inú mi dùn mí dé wò yìí ara mi gẹ́ yíyá púpọ̀. ó ti yá jù mo rí pẹ́ ń ṣe náà bulẹ̀ lọ ni. tó ẹ má sọ̀rọ̀ yín lọ mo ti ń tan fóònù ẹ̀yin admin ẹ jẹ́ bá mi fi nọ́mbà sórí screen yìí òtẹ́ báyìí tí ń sùn. sẹ́rí ìpele ogun gángan ni òye àwọn àfa àti wọn sọ pé ní ìjọba ní ọ̀sẹ̀ bísí lára máa lára yìí sí ìjọba ní ọkọ̀ pọ̀ sí bísí lára máa lára yìí ní ọ̀sẹ̀ sí ìtọ́ ọ̀fẹ́ ṣe tó ọ̀fẹ́ pọ̀ sí gángan ìṣẹ́bọ̀ pẹ̀lú Ọlọ́run ni. bẹ́ẹ̀ni. wọ́n á fẹ́ kí ọ̀sẹ̀ pé kẹ́ ẹ̀sẹ̀ bísí lára máa lára yìí sí pé kò sí ń tẹ́lẹ̀ ṣe ń oògùn tẹ́ ẹ̀ bá ti lo ntọ́lọ́run lẹ́ẹ̀gbọ́dọ̀ lo ẹ̀yà ara èèyàn láì lo ẹ̀yà ara èèyàn ewé ewúro bẹ́ẹ̀ yẹn bá gbó mu kí máa fọ̀dọ̀ sí ara nù tó bá jáde pé ọjà méje ọwọ́ àtò lérí ara wọn ọwọ́ àgùn ọwọ́ àfi ọmọ awú ẹ lọ́sẹ̀ àjẹ́ òní wú ọmọ ó ti dẹ́bọ̀ pẹ̀lú Ọlọ́run. ọ̀dẹ̀bọ̀ o. Ọlọ́run jẹ́ èyí mi gbọ́yé. àdìrí yín gbọ́yé jù ó dẹ́bọ̀ o. àwọn oníbi lápẹ̀jùwẹ̀ ń sìn gbogbo àwọn ewé kọ̀ọ̀kan tí Ọlọ́run bá fún wa yìí àwọn onímọ̀ kò wípé طلب رزق لا ينبغي إلا من الله كما أن الجنة لا تطلب إلا منه wọ́n ní àrísìkí tá à ń tọrọ ẹnìkan ò lè ṣe kò sí ọ̀dọ̀ ẹni tó yẹ ká ti wá tó dún ọ̀dọ̀ Ọlọ́run ọba lọ torí pé àlìjánà tá à ń tọrọ tálágbára rẹ̀ ká. Allah. nítorí Ọlọ́run ní agbára pé òun náà ló lè fún wa lálìjánà òun náà ló lágbára àti lè sọ wá dá lásìkí tó wá gún ọ̀sẹ̀ kan gbogbo níta bá wò lè gún papọ̀ mọ́ káwá ní kó máa. àwọn ti Nàìjíríà ló ń pè yí o Sheikh wa ẹni ká gba kọ́ọ̀lù láti Nàìjíríà salamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹ máa sọ̀rọ̀ sókè ni ẹ má bínú ẹjọ́ tó lọ lọ. hello láti Nàìjíríà. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. hello à ń gbọ́ yín. ẹ yọ fóònù yín yẹ kó spíkà láti Nàìjíríà. àdúró bí kíni wá ṣe láwùjọ tó ẹ fi fóònù sí spíkà mà ní kẹ tẹ bá ti yẹ kó spíkà ẹ máa rí wa gbọ́yé à ń gbọ́ yín Sheikh. afa mi. ayakumullah à ń gbọ́ yín. nígbà tó lọ́n ti kì wá lọ pé wala tad'u min dunillahi ma la yanfa'uka wala yadurruka Ọlọ́run náà gbọ́dọ̀ pé nǹkan mi tí ò lè ṣàǹfààní fún yín èyí tí kò lè kó nira báyìí àwọn àfa ń pa kọ̀kọ̀ pọ̀nrí ẹ̀yà aláǹgbá. ẹ jẹ́ olùbẹ̀ yín dárúkọ kọ̀kọ̀ èmi àwọn ẹlòmíì ò mọ kọ̀kọ̀ o àwọn alámọ̀ sí kọ̀kọ̀ o. pọ̀nrí. aláǹgbá olórí pupa adarí pọ́n. olórí pupa adarí pọ́n. àwọn míì dípò pé àdúgbò tá a fa mi bá wà ẹ wo state of emergency ni wọ́n bá wọn pọn àwọn aláǹgbá. bẹ́ẹ̀ni o wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. nígbà tí àpèyàn lọ paláǹgbá. ẹ wo dọ̀sà wa ń gbọ́dọ̀ Sheikh wa nígbà tí ẹ lọ paláǹgbá. aláǹgbá ọjọ́ tán wọ́n wá nítọ̀ wọ́n máa pọ̀pọ̀ sí o pọ̀pọ̀ tó máa wá pa ni lápèjúwe ọ̀pọ̀lọ́ Ànábì sallallahu alaihi wasallam àgbọ̀dọ̀ pa ọ̀pọ̀lọ́ àgbọ̀dọ̀ ti ṣe oògùn àwọn èèyàn ń fi ọ̀pọ̀lọ́ tí òun wà ṣe oògùn àyè ni wọ́n sì kí ọ̀pọ̀lọ́ 16 ọ̀pọ̀lọ́ 21 gbogbo àwọn nǹkan wọ̀nyí ọwọ́ àjọ tán ọwọ́ ní ọkọ̀ tó yẹ kọ́ pàdé wọ́n wá ní tọ̀ wọ́n wá gbélé ọlọ́wọ́ pé máa lọ lò àmọ́ ní ọkọ̀ àmọ́ bọ̀ bá mọ ọkọ̀ rẹ̀ ṣe Bismillah Ramadan 21 sẹ́yìn ti wá sọ ń tọ́ ọjọ́ yẹn di ẹ̀tọ́ pé ìsìlámù padà mọ̀. àbánu bí o sọ pé ká máa ń doṣí ẹ wò. ẹlẹ́bọ ni wọ́n ẹbọ gẹ́gẹ́ ní òye wọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wá jáde tí wọ́n wá ń bìjà wọn yí pé bàbá ò sọ pé irúkíà náà lọ́pọ̀ àgbà bẹ́ẹ̀ àmọ́ ṣé ibi tí bàbá wọn sọ pé ní gbogbo ohun tí wọ́n bá ní kẹ́ ẹ̀ pọ̀pọ̀ sí ẹ̀sùn Bismillah Ramadan 21 sí kí ni ìpìlẹ̀ rẹ̀ nínú Islam. tó Sheikh ẹ jẹ́ ká sáré torí àwọn àti níyàn méjì ńlẹ̀ ẹ ló brọ́dà wa tó fi WhatsApp pé salamu aleykum. wa aleykum salaam wa rahmatullahi. ẹ lẹ́sà o. na actually mi ò gbọ́ program ní alẹ́ but mo kàn mọ̀ kó dà pé ọ̀rọ̀ lórí ọ̀pọ̀ lẹ́ ń sọ. bẹ́ẹ̀ni. ṣe rí ọ̀rọ̀ yìí bí tí kò bá kò máa tàrọ̀ gbà ó dàbí ọ̀rọ̀ tẹ́ sọ nípa ọ̀rọ̀ jálàbì pé kí wọ́n pè ní ó lè nítumọ̀ mí níbò mí o
bẹ́ẹ̀ tó bá ti lọ sọ̀rọ̀ ọ̀fọ̀ nílẹ̀ Yorùbá gbogbo ara mọ̀kàn tó jẹ́. ẹ ní láti gbọ́ láti bẹ̀rẹ̀ ni o. ok. tẹ́ ẹ bá gbọ́ láti bẹ̀rẹ̀ ẹ lè sọ̀rọ̀ sí. torí pé mo wo fídíò àpá àfọlọ́sọ tó ń ṣe part 1 part 2 lórí ọ̀rọ̀ ọ̀fọ̀ yìí náà mo fi yẹmu yẹn gan orí ẹ̀ fi sọ̀rọ̀ pé àpá àfọlọ́sọ ọ ti padà clear lórí fídíò yẹn bọ̀ after àfúlẹ̀ àwọn olórí ẹni tó bẹ́ẹ̀ sọnù ni a sì sọnù náà ni. bẹ́ẹ̀ wọ́n máa fi róòtọ́ ọ̀rọ̀ wọ́n máa fi máa lọ́rọ́ lọ́rùn. but anybody tó wá fẹ́ gbọ́rọ̀ yẹn ẹni láti gbọ́ láti bẹ̀rẹ̀ ẹni àánú ló kù tó máa ṣì wọ́n gbọ́ ẹ lọ gbọ́ láti pilẹ̀ eléyìí. ẹ mọ̀ nǹkan tí mo sọ bẹ́ẹ̀ fídíò tó ń ṣe one and two tó ń ṣe wọ́n ti clear nǹkan táwọn mí níbẹ̀. wọ́n ti wá kọ́ wa láwọn ẹ̀kọ́ mi nísìn. ok màá ní láti gbọ́ ẹ náà nìyẹn mi kò fẹ́ sọ pé àwọn mí jẹ́ pé ó fẹ́ wọnú gbọ́dọ̀ báyìí a máa yí ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run á ṣàánú wọn salamu aleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu ẹ ṣe púpọ̀ sà. broda wa tó ń pè láti nàìjíríà direct call yẹn kọ́ máa bínú kọ́njọ tó lọ́lọ́run kọ́ pè padà láti nàìjíríà direct call à ń gbọ́ yín Sheikh. lápèjúwe a rí nínú sunna nabi sallallahu alaihi wasallam sẹ́rí àyájọ́ nínú Yorùbá àyájọ́ ìsìláàmù takò pátápátá òun ní tí Yorùbá ní kalẹ̀ fún palẹ̀ máa ń dọ̀ dágìrì ìjọba bá wú alóṣòro wọ́n pe oògùn àlìjánu ni wọ́n pe ẹ̀mí òkùnkùn kọ́ wá ràn wọ́n lọ́wọ́. bẹ́ẹ̀ni. ilẹ̀ máa gbọ́ tí wọ́n máa sọ pé kíní kan ní gba kíní kan là ní gba kíní kan lẹ̀ lápèjúwe nígbà tí yẹn sọ pé ní kíní kan ẹ̀yin méje nìyá yín bí ó ní ìdíkẹ́ bẹ̀rẹ̀ pé báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ báwo méje nìyá wọn bí. nígbà tó rùn mí làwọn ń lọ sí kọ̀lé ayé ó wá sáyé lọ ó gbàgbé tó pan roof Ìkẹjà ló gbàdé Kétu kí n tí àti ọ̀run mi là tó ló gbàgbé lọ Kétu. kí ni ti báwo lọ sí mọ̀ nígbà tí àwọn kìnìkan wá dé wọ́n wá kọ́kọ́ délé bẹ̀ wọ́n wá sọ pé kìnìkan wọ́n wá lóhùn níṣẹ́ kìnìkan wá ókè gbogbo ń tọ́ ń wí báwo ni bó lọ sí ó ti nídìí wípé ṣe wá rí àwọn wá níyẹn àfáà mi. àgbọ́yé. ìgbà táwa wà ní kékeré jù báyìí lọ tẹ́bi bá ń pa wá àwọn àfọ́ wa ní ọyẹ lọ sí tàbá ní ebi ń pa wọ́n wá ní kò sì sí ní táwọn fún wa kò sí ní táwọn náà jẹ àwọn afọ́ wa ní ẹ lọ kásílọ́ọ̀tì yàtí. no wọ́n ti ń pè láti Nàìjíríà yẹn jẹ́ ká gbé kọ́ọ̀lù iná salamu aleykum wa rahmatulahi wa barakatu láti Nàìjíríà. wa aleykum salam wa rahmatulahi wa barakatu. àwa nìyẹn o. àmín. àdánwò tó ṣẹlẹ̀ sí wa ní ilẹ̀ Yorùbá ó pọ̀ gan-an. bẹ́ẹ̀ ni sà. ogun tajà àwúre kábò nǹkan mọ́lẹ̀ káfẹ́ kọ́lé kábò nǹkan mọ́bẹ̀ ogun kan àwọn àfáà gan ò rí rí pé nǹkan tó burú ni. wọ́n rí o wọ́n rí bẹ́ẹ̀ o. náà kó sànù wà ní àwùjọ àwọn àfáà gan ni ẹbọ ìwọ́n ti kàn ṣáájú. bẹ́ẹ̀ ni. ká sọ pé 85% ní ọ̀làgbọ̀yìn kan pẹ̀lú ṣe ọba mú sọ fún mi ìfẹ́ yóò mọ̀ lágídí ni. nínú kó sọ àwọn tó tún ògùn láwọn ń ṣe èèyàn láàfáà nílẹ̀ Yorùbá wá ti mọ ògùn báyìí wọ́n sọ̀rọ̀ àwọn dàbá nìyẹn gbogbo nǹkan ló dẹ̀ ní kàkà sókè kéèyàn ọmọ ń wà lé lórí wọ́n bẹ dá ti gbogbo síbi kọ́nà kó sọ àná wa. àmín. ẹ ṣe púpọ̀ sà ọlọ́wà bá pọ́n yín léwu láti Nàìjíríà sà o tó o ẹ ṣe púpọ̀ sà. à ń gbọ́ yín Sheikh. àwọn àfáà jọ wà ná tẹ́ ń gbọ́ mi yí sà. ayakumullah. àwọn àfáà jọ tí wọ́n ti lọ láwọn àfáà kọ̀ọ̀kan táwọn agbẹ́bí bébí ń bá ń pa wọ́n tí ẹ̀yẹ bá ń kọjá lọ bóyá ń polú èkú lọ ní o bóyá ń tẹ ìbò ní o oúnjẹ kan bẹ táwa máa ń jẹ sàgídí làwa ń pè é kéèyàn bá wá láti tètè tiwa kò lè mọ tí ń jẹ bẹ sàgídí àwọn oúnjẹ wọ̀nyí kàn ń wú kéèyàn fi mọ̀ kọ́ wọn wá ní lówó lọ́wọ́ bó bí elégbèé bá wá kọjá wọn ni wá tà kalẹ̀ tọ́ba ń darí bọ̀ wá gbowó wọn ò nírètí ẹnìkan o wọn wàá sọ fọlọ́n pé Ọlọ́run ò mo ní ọ wá gbowó dákun Ọlọ́run ṣe é fún mi mọ́jà ti rí ojú wọ́n wàá fún wọn ní o wọ́n rí ní o wọ́n rówó náà san kó tó di pé ilégbò yẹn ó darí padà kò ní jẹ́ ká àfọ́ ọ̀sẹ̀ sí. sẹ́jọ́ mo ká nǹkan tó ń kún kẹ́kẹ́ àbí. wọn ò dẹ̀ fi Bismillah dípò ẹ̀. lọ́gbọ́n nígbà náà tó sọ nígbà tí mi bá ń pa àwọn àgbà kéèké wọn á ní ẹnu kasọ́tò yàtìn tá a bá kasọ́tò yàtìn lẹ́yìn wákàtí kan tá a bá tó ń jẹjẹ tó wọ́n pé ibi tó pa wọ́n ni lọ kasọ́tò mọ́lẹ́kùn kan ti. sẹ́rí tá a bá kasọ́tò mọ́lẹ́kùn yẹn
ìgbà tó bá fi tọwọ́ rọ̀lẹ́ wọ́n kó wa lé o wọ́n ṣe kíní kan ní o lóúnjẹ tó wọ́n gbé fún wa àmọ́ níbo ni wọ́n lé wa lọ níbi Al-Qur'an. àwọn àfààní ṣẹwárí àwa ní àdúrà nẹ́bì kan wá wà bí yẹn bá wà nínú ìtọ́jú tí wàhálà dé tí kò sí náírà kan lọ́wọ́ ọ̀dọ̀ tó fẹ́ gbọ́ bùkátà ọmọ sọ pé Allahumma at'imni Allahumma at'imma at'amani wa aski man saqani. sallallahu alaihi wasallam. Allahumma at'imni at'amani wa aski man saqani. Ọlọ́run ò bùnmi lóúnjẹ bọ́ọ̀ bá ní bùnmi bu ẹni tí ó bùnmi. Ọlọ́run bùnmi ní nǹkan mu ntọ́ da bùnmi mu bọ́ọ̀ bá ní bùnmi bu èèyàn kọ́ wá bùnmi àfa mo búra lórúkọ Ọlọ́run kọ̀ǹfà ní tó bá tilẹ̀ bá da tí nǹkan bá le tẹ́yẹ́yẹ́ tí ò sí tẹ́lẹ̀ yẹn lé ẹwú ntẹ́ jẹ́njọ́ náà ntẹ́ tó jẹ́njọ́ kejì Ọlọ́run sì kalẹ̀. Yorùbá náà wá ní ọ̀fọ̀ fún táwọn náà máa pa níjọ́ kìnìkan ló níjọ́ ọ̀pọ̀jú tí wọ́n máa pè kalẹ̀ ní ìjẹ́ ògùn ló ń lọ́jọ́ ọ̀pọ̀jú ẹ̀yin lẹ́ máa ń wí ẹ̀yin Yorùbá ẹ máa ní ògùn ló ń lọ́jọ́ ọ̀pọ̀jú orí ló lọ́jọ́ gbogbo. ẹjọ́ wọn là ń bá wọn rò yìí ẹjọ́ burúkú wọn là ń bá wọn rò yìí. à ń bá yín rojọ́ yín ẹjọ́ tí ẹ̀kẹ́ rò ń tàrí o. yóò tí ì sun yín sá. kò sú wa o ẹjọ́ tí ẹ̀kọ́ rò lẹ́ ń bá wọn rò. ẹni tó bá wá wí ẹni tó bá wá sọ fún pé ó ní ọkọ̀ tó fẹ́ pè kalẹ̀ níjọ́ tó di bá dé ǹjẹ́ tó bá wá pe ọkọ̀ yẹn ǹjẹ́ yóò tẹ̀rí àdìsí ànábì tó jẹ́ àdúrà yìí kò ní í ṣiṣẹ́ mọ́ torí pé kò ní nígbàgbọ́ sí mọ́. bẹ́ẹ̀ ni o. Mànàbí sọ̀rọ̀ náà sọ pé màǹtà alákàtà ní ìmọ̀ta ó kìlà ilé yìí gbogbo ẹni tó bá ti lè dé nǹkan mára yóò gbà ara lé yóò nígbàgbọ́ sí ní túláàsì ọ̀fẹ́ ọgbọ́dọ̀ ọ̀nì nítorí wọ́n dé gbogbo ọ̀nà tẹ́tẹ́. o gbúdọ̀ gbára lé kó tó lè jẹ tó o bá gbára lé kò ní ṣiṣẹ́. ìyẹn ni oníjọ́ ìyẹn ni ẹ máa wá gbọ́ o àwọn Yorùbá tó wá ní ọ̀fọ̀ ẹ máa wá gbọ́ o bàbá tó ní ẹni tí Bismillah ìdínkù ọ̀fọ̀ ó ní oògùn táwọn èèyàn máa ń ṣe tí wọ́n máa ń ṣe sínú àdó abẹ́kẹ́ kí n máa dárúkọ oríṣiríṣi àdó kẹ́lẹ́ bá máa gbé mọ́ máa ń pa ẹni. ẹ ó dùn láti Amẹ́ríkà o. èmi sọ torí ẹ̀yin ọ̀tọ̀ Ọlọ́run. ẹ jẹ́ àgbà kọ́ọ̀lù iná ẹ jẹ́ àgbà kọ́ọ̀lù iná ọ̀rọ̀ yẹn important mi ìfẹ́ ṣe mọ́ yín nú ẹ sọ̀rọ̀. ìnígbàgbé ẹ jẹ́ mi ló fi yẹn sí mi. hello salamu aleykum láti Amẹ́ríkà. Wa alaikum salam alhaji tẹ́ ń gbọ́dọ̀ mi dáadáa. à ń gbọ́ yín. Ẹ kálẹ̀ kú ètò. ẹ kálẹ̀ sà. Kankan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ó ní àwọn kinní yìí mo ti wò náà láti jẹ́ pé máa pè lórí ẹ̀ bóyá máa pè personally àti máa tẹ̀lé bẹ́ẹ̀ bọ́bá tó ṣe sọ́lá lẹ́yìn mo pé kí n sáré kọ́ mi kí n sáré pè mí. Ẹ jọ̀wọ́ gba àwọn àdúrà tí àwọn àfáà wa máa ń sọ lórí ètò yìí bóò la ṣe fẹ́ máa rí gbogbo kinní yìí bóò làwa tí a jẹ́ ọmọ ké wọn tá a máa jàǹfà ní kinní because àwọn kinní yìí pọ̀ eléyìí kan tún sọ ọ́n sì pé bóyá bá wà nù pọ̀jù ànábì ìṣọ àdúrà kan nìkan gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn kinní yìí ṣùgbọ́n ìṣọ́ ìbá ọlọ́wọ́ ọmọ àdèmọ́. ẹ sà àdàbí crude oil ni àbí báwo la máa yẹ pé àwa ti gbé sílẹ̀ fídíò wà ń bẹ̀ ẹ̀yin ní kẹ́ ṣe wàhálà yẹn fúnra yín láti lọ mu nínú bẹ̀ àtúlẹ̀ àwọn akọ́lá máa ṣe oúnjẹ látúmọ̀ máa fún yín jẹ a lè ṣe wàhálà yẹn o ẹlòmíì máa pè mí wọlé ẹ̀nà bá Saheed ẹjọ báwo lẹ ṣe lè máa bá a download kìíní yẹn kẹ́ ẹ bá a compress yẹ kẹ́ ẹ máa send ẹ̀ sí wa irú ọ̀rọ̀ àdúrà kan ṣe yẹn bọ́ ṣe ṣe ẹ lọ wo fídíò yẹn kẹ́ gébẹ̀ jáde kẹ́ lọ asórí ó easy ẹ ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́n ṣe rán náà. àmì ẹ jẹ́ dákọ̀ ẹ má bínú ọ̀rọ̀ tẹ́ sọ mo ti gẹ́ẹ̀tì yín o ṣùgbọ́n àwọn àdúrà yìí ó pọ̀ lóríṣiríṣi tí àwọn afáwà. gbogbo ìjẹba ti wo fídíò lápèjúwe torí pé ẹ má fi yẹn náwó lóògùn o ẹ má náwó lóògùn o tó bá ti mú àdúrà kan lẹ̀ àbọ̀kọ́ wa lẹ́kọ̀ọ́ kan ẹ wo bí bẹ̀ kẹ́ gébẹ̀ jáde fúnra yín kẹ́yìn náà fi ṣayé láǹfààní àwọn akọ́lá wọn bá ń ṣe wàhálà yẹn. ọ̀dà mo rò pé. ìdúró ní Allahumma at'imni man at'amani wasqini min saqani. àmín. Allahumma at'imni man at'amani wasqini min saqani kọ̀nfàmù nìyẹn o. tó ẹ wo kọ́ọ̀lù kan lélẹ̀ láti Nàìjíríà jẹ́ ká gba kọ́ọ̀lù náà torí direct kọ́ọ̀lù ni. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhaji ustaz. Ustaz wà ń bẹ̀ Mr. Eyin Shitu wà ń bẹ̀.
Allah akbar. Assalamualaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Aki stars wa Mofoluwasho. Bẹ́ẹ̀ni àwọn náà. Orúkọ mi ni Abdullahi láti Ìkòròdú. Okay sir. In fact, inú mi máa ń dùn tí máa ń gbọ́rọ̀ stars. Ọlọ́run á jẹ́ ká rí wọn pẹ́. Àmín. Ọlọ́run á jẹ́ kí wọ́n pẹ́ fún wa lórí dáadáa. Àmín ya Allah. Ẹ̀yìn ìfẹ́ rí Ọlọ́run ní ọba ẹlẹ́sìn. Ọlọ́run bá a san ní ẹ̀san lórí. Àmín o. Ṣé rí ìṣòro àná ilẹ̀ Nàìjíríà yóò pọ̀ àwa mùsùlùmí Nàìjíríà. Ọlọ́run bá dẹ́dà kó tún gbogbo wa ṣe. In fact, inú mi dùn pẹ̀lú program yìí. So in fact mo fẹ́ mú suggestion kan wà Nàìjíríà. Ṣé rí àwọn top 10 treat yẹn ó wà okay gan. Ó wà okay. Ṣé àwọn fún wa ń ṣẹlẹ̀ tó wáyé pé àwọn mùsùlùmí tó wáyé pé wọ́n ní access sí àwọn bíi alcohol tí yẹn lè máa béèrè àwọn béèrè tí ó máa fún yẹn láì ṣàwọn èèyàn. In fact á tún máa rí ìfàwọn yẹn déédéé. Fún àpẹẹrẹ ẹ̀sìn. Àwọn àfáà kan náà wà káàkiri pé ṣé mọ̀ pé jẹ́ pé àwọn sáàsì ṣàlàyé kalẹ̀ sí pé ẹ̀bọ póríṣiríṣiríṣi nínú àwọn gbólóhùn inú 16 kankan ẹ̀. Náà fápẹ̀rẹ̀ ẹ̀sìn ṣé mùsùlùmí pé ó lè kí mùsùlùmí lé pé ẹ̀kú ọrọ̀ ajé o. Tí máa sọ fẹ́ rí gbólóhùn yẹn lásán wàláhì tẹ́ bá sún wájú àwọn afáàmì báyìí in fact ìdíwé tán fi máa bá yín tán fi máa rí láti fún ó máa dà pé ẹ̀yin gan tó máa wúra yín pé àbí ẹ̀sìn yìí àbí eré pani. So kọ́ lọ́wọ́ kó ayọ́ lọ́wọ́ àbí fún yẹn wọ́n ti pọ̀ jù lórílẹ̀ nílẹ̀ Yorùbá yìí. So kò dẹ̀ sí bí àtúnṣe kan fẹ́ wáyé ju irú nǹkan tá à ń wò yìí náà lọ ẹ̀fà àti inú mi dùn pẹ̀lú program yìí. Ẹ má bínú ẹjọ́ o kó tó nípa ẹ lọ kí lẹ mọ̀ pọ́n pè lájé nílẹ̀ Yorùbá. Wàláhì even ó tún máa ń rú mi lójú nígbà mi ti máa lọ Google site rẹ̀ kódà ó ti wà íńtánẹ́ẹ̀tì báyìí ó máa gbé fún mi ẹni tó ní lákàá ìlú mọ̀ gbà ẹ̀bọ̀n kínní yìí kẹ̀ tí wọ́n so nǹkan mọ́ lára jẹ́gbẹ̀jẹ̀gbọ́n tán. òòṣàjé tó ń bọ̀ lọ́jọ́ Monday nílẹ̀ Yorùbá náà ń pè lájé tẹ́bá ní ajé wá ajé wá kẹ̀. ẹjọ́ ẹ mọ̀ tì mí àwọn afẹ́ máa ríyàn bí aláṣejù wọ́n á fẹ́ máa ẹ̀rọ agbọ́n wọ́n á fẹ́ máa bàyàn àti tilé máa kọ́ kínní yẹn náà irú ìlú wo la bára wa ètò ìtọ́ náà. So abẹ Ọlọ́run bá dìda kó bá wa tún gbọ́n wa kó táwọn kó tó àwùjọ wa ṣe o nǹkan ti dàrú gan o nǹkan ti dàrú o. Then mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ yìí náà bra sáyé sí. ọwọ́ Ọlọ́run nìkan ti dúpẹ́. mo mix program mi ní bóyá jẹta àbí jẹ láti jẹrin dítò iná condition ọ̀dọ̀ wa ń bí wáyé. So in fact mo wá ń lítà lẹ́yìn àárọ̀ in fact mi lè sọ pé bí mi ṣe dùn tó pẹ̀lú márùn-ún alájà ètò lọ bá stars brown tó ti parí sí yẹn nínú wa dùn ẹ wò in fact mo máa ń gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu bra kan ní àdúgbò wa ló máa ń sọ pé òdodo kò méjì o ẹyọ kan náà ni ìdí ẹ bá ti rí báyìí mo máa rí dá òdodo lélẹ́yìí. So mo bẹ̀ Ọlọ́run máa dẹ́dà kó fún gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ tó kú lórí kó bá wa fún wọn jù. Àmín. Kó bá wa fún wọn jù ẹ ṣe gan bra sáìsì Ọlọ́run máa kún lọ́wọ́. Ẹ ṣe púpọ̀ sà. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Sheikh wa jẹ́ ká gba kọ́ọ̀lù láti Amẹ́ríkà. Salaam alaikum. Hello, salaam alaikum láti Amẹ́ríkà. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Sheikh àní ẹ má máa pè mí Sheikh mi ò ṣe Sheikh Saheed Shittu mò ń jẹ ẹ má dá wàhálà lẹ ẹ láwọn àǹfà wa Sheikh wájú ẹ ń pè mí olódo ní Sheikh ẹ má sọ mọ. ọmọ kí ó ní mi náà kọ́nà sàlẹ̀ fún ma wa. Jami salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh Sheikh. ẹ kú ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́wọ́ sàn ilẹ̀ sàn rẹ̀ insha Allah. alama amina sa alama amina. Sheikh Alfa Saheed mo kàn fẹ́ sáré ṣe mùdáhálà kékeré kan. tó à ń gbọ́ yín sà. Alfa kan ṣe àwọn Sheikh wa ní láti Amẹ́ríkà ni. àwọn àṣkár. àwọn Sheikh wa ní láti Amẹ́ríkà o.
àwọn àgbàdo táwọn Sheikh wa wọ́n ní kẹ̀mọ́ download ẹ̀ fún ẹ ní ọba sọ fún ẹ pé ó wà easy gbogbo mọ́sálásí tó bá ti lọ lamẹ́ríkà bí gbogbo ẹni ìwẹ̀ kan bá wà tó bá ti rí ìmọ̀ mọ́sálásí pé ok nǹkan báyìí kí làdúrà tí wọ́n ní mọ̀ sí fún nǹkan báyìí kí làdúrà gbogbo àdúrà táwọn. kò ń ṣàfà Nàìjíríà o àfà Nàìjíríà fi bẹ́ẹ̀ mọ́ o. àfà Nàìjíríà kọ́ o àfà Nàìjíríà kọ́ o. mo gbọ́ iye Sheikh mo ń sọ fún àwọn ará Amẹ́ríkà ní àfà Nàìjíríà ò mọ́ o wọ́n máa fún ẹ ní Bismillah ló máa fi dípò ọ̀fọ̀ ní o. àfà Nàìjíríà ò ní ṣe ilé yẹn o àmọ́ tẹ bá lọ sáwọn mọ́sálásí kí ẹ pé bóyá ọ̀ràn lárúbáwá ni wọ́n jẹ́ ìmọ̀ọ́bẹ àbáwọn ìlú mi jẹ́ àwọn so wọ́n máa fi gbogbo àdúrà tí àwọn Sheikh ń ka ẹ̀ gbogbo ẹ̀ pátá ni wọ́n máa fi. ẹ ní ṣòfò Sheikh. láì ṣe wàhálà kíkan insha Allah. à ń gbọ́ yìí. mo ní láì ṣe wàhálà kíkan gbogbo mọ́sálásí wọn máa ti bọ̀ ní mọ́sálásí àwọn lárúbáwá àbújá táwọn India àbáwọ̀ gbogbo tí ẹ bá kó má jẹ mọ́sálásí àwọn apá òní Sufi o. àgbọ́yé. ọmọ jẹ̀mọ́ sáké ọmọ ti dọ̀ ọmọ ti dọ̀ ẹni àdúrà ọmọ ti dọ̀ ìdúrà òun àwọn ọmọ ti dárọ̀ ọ̀nà tó yá síjà lọ́wọ́ náà. wọ́n máa gbé gbogbo ẹ̀ pátá ni wọ́n máa fọ yín. tẹ bá lọ bá fún onísúfì ó máa gbé ẹgbọ̀nà tó yá a ní kí ló ń dara láàmú fún lọ máa ṣe amsa kápọ̀ aláwìyá sùn tó máa fún ẹnìyẹn o ó yí sí láti sọ a ní pé o máa sórí ni o ahamsa ká wọn náà ní ahamsa ká kù aláwìyá ẹ má fi mi ṣe mi ní kú báyìí lágbára Ọlọ́run. asọ fún báyìí rà ọdún nítorí Ọlọ́run gbàgbé láti fún ànẹ́bí kánàbí wa fún wa mo rí fún àwọn Ọlọ́run wa ànẹ́bí fún wa ń fún wa yẹn pé kọ́ akọ ajé aláwìyá sí. Jazakumullahu khairan. Alhamdulillah rabbil alamin. Amin Allah. Jazakumullahu khairan. So Sheikh assalamu alaikum. Barakallahu fikum ya akhi. Wa alaikum salam wa rahmatullahi. Jazakumullahu khairan. Àwọn Sheikh wa nìyẹn àárín tí wọn lórí ètò yìí o. wọ́n bọ̀ wọ́n ti ní pé àwọn èmi ni mi ò ráìmù o. àwọn afá wa nìyẹn o. láti Amẹ́ríkà. àárín tí yín o kí wọ́n sì bá wa ṣàdéhùn láìpẹ́ àárín tí wọn lápèjúwe ẹ wọ ọ̀fọ̀ ọ̀nà tí afá bàbá tí wọ́n ní ògùn tábà ní kọ́ ṣe Bismillah kọ́ pọ̀fọ̀ sí kọ́ ṣe Bismillah 21 sí ẹjẹ́ àbí wọ́n léèrè ń bẹ nínú ọ̀fọ̀ táwọn Yorùbá máa ń lò wọ́n máa ń ṣe sínú àdó tó bá ní ẹjọ́ kò bá jẹ́wọ́ lọ́jẹ́ bí o kò bá jẹ́wọ́ lọ́jẹ́ àárẹ̀ o wọ́n wá sọ fún ọ pé kọ́ ló lọ kóòtù ó wá ní ọ̀fọ̀ tó pèsè pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run adájọ́ òní mọ tí òwú tí kò gbáre fún ọ. wàláì ogun fò. ọjẹ bí wọ́n wá gbáre fún ọ wọ́n wá ní ọ̀fọ̀ èèyàn inú àti inú ògùn tọ́tẹ̀ fún ọ pé kọ́ ọba ń lọ kóòtù yẹn kọ́ ló lọ Bismillah 21 lọ́wọ́ ṣe sí ọwọ́ àjẹ ọtí jẹ̀bi ọwọ́ àjàre ọ̀pọ̀ àyàn wọ́n dá ọ láre ọgbọ́n olóbìn zọ tọ́ sí bíyà ọjà èèyàn lówó ọ̀fẹ́ sàn wọ́n wá ní máa lọ. àwọn ọmọ onílẹ̀ ló máa ń lò yẹn jù. àfààní. ayakumullah. Bismillah 21 tó wá ṣe sí yẹn sọ́ọ̀sọ̀ ògùn tó lọ kóòtù yẹn kó sọ́ di nǹkan tó dà. ó sọ ọ́ dàrá lé. àwa ní àdúrà nínú súnà tó bá fẹ́ lọ pàdé àwọn èèyàn tí wọ́n ju ẹ lọ tó sì lérò wípé wọ́n lè fẹ́ sí ọjà ń bá ọ wá ní àdá umma ìfínihìmù bí máa ṣe ọlọ́run mo bì ọ́ mọ́tà sọ mi pẹ̀lú gbogbo ọ̀nà tó bá gbẹ gbé gbẹ láti fi lè ṣe níjàmbá àdúrà yóò jù bẹ́ẹ̀ lọ tó bá sì gbogbo tó bá dájú ẹ̀kọ́ lọ́wọ́ bó bá lọ bìkan bó bá pèsè tòun fáwọn fẹ́ sí ọjà bá a fa tó bá wù nǹkan tó dédé ọlọ́run pé ìyá yẹn pẹ̀lú àbúrò. bẹ́ẹ̀ni àwọn ọgbà gbogbo yẹn gbọ́ wọn ọgbà gbọ́ wọn fẹ́ gbé wa gbọ̀nà tó yá. wọ́n ti sọ̀rọ̀ náà sọ̀rọ̀ ní tí wọ́n bá sáyàn lọ́gbẹ́ anabi sọ̀rọ̀ náà sọ̀rọ̀ tí wọ́n fi tada bá báyàn tí nǹkan bá báyàn àbí yẹn anabi sọ̀rọ̀ náà sọ̀rọ̀ wà sọ̀rọ̀ báyìí ẹ wọ́wọ́ mi. náà ẹ jẹ́ gbogbo ayé rí kéwì ní wò yìí. náà ìkàtà ń wò yìí náà ní kàtàyà Yorùbá máa ń pè ní kàlẹ́ sọ́ra rẹ̀. àbí ká fábẹ́là. anabi sọ̀rọ̀ ìka fábẹ́là anabi sọ̀rọ̀ náà sọ̀rọ̀ sí báyìí yóò fi tọ́ rẹ̀ sí ẹni báyìí anabi sọ̀rọ̀ náà wà fi ìka yóò fi nalẹ̀ yóò fi yẹpẹ lẹ́lẹ̀ yóò fi ọwọ́ kan báyìí yóò sọ pé Bismillah ìtúrìbàtò àrídìnà bèrè ìkọtì bá àdìnà yusufa sẹkìmùnà bí isni rabbina ibi tí bá gbọ́ yẹn yẹn tánàbí bá gbọ́wọ́lé báyìí ni ó sì lọ nísinsìnyí ọ̀npáàmù àwa ń dẹ̀wò ìsìn sẹ́bẹ̀. tested and confirmed ni. tested and confirmed Bismillah ìtúrìbàtò àrídìnà bèrè ìkọtì bá àdìnà yusufa sẹkìmùnà bí isni rabbina Yorùbá náà wá ní ìtọ́jú ọmọ wọn ni ọgbù yẹpẹ
wọ́n wà ní kọ́ sọ máa taari ọ wà pé gbólóhùn sí ọ wà dá sókè ọ wà sáré gbà ṣé pẹ̀lú yìí tá nẹ́bí wí ọwọ́ sọ fún wọn ní ọ̀dà yẹpẹ̀ sókè àtọ́ máa taari ọ yẹ kẹ́ ẹ béèrè pé ataari tí wọ́n ní ọjẹ́ kọ́ fi pọ̀pọ̀. Ìlà taari ní í ṣe pẹ̀lú ohun tó fẹ́ pè torí pé ẹ fẹ́ pe àwọn àlejànú wa fẹ́ kẹ́nu rẹ̀ ó gbóná káwọn àlejànú lè bá àwọn pẹ́tọ̀ eléyìí ibú bíi ìtara yín náà bẹ́yà yé ẹ máa bọ̀ òbí bẹ́ẹ̀ lọ. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ẹni àdánwò àwọn ẹgbẹ́ ara yín náà ń bẹ níbí o ẹ máa bọ̀ amọ̀kòkò mílò náà yẹ ẹ máa bọ̀ káwọn jọ torí ìlú papọ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ sì ni gbogbo ibi tọ́lọ̀ bá náà gbọ́dọ̀ dé ẹnu kátàkà ṣe lórí pílátífọ̀mù yìí inshallah ọ̀nà wípé a padà fi ọjọ́ kọ̀ọ̀kan lẹ̀ àlàyé borí bá ń fọ́ọ̀yàn lọ́jọ́jọ́ kan kí ni àdúrà téèyàn lè ṣe láì ní dákọ̀ pé solúsà kan abáṣọ́dá àbí kíní kan ó lè jẹ́ pé àdúrà tá a bá mú wá a lè máa rí mú. Ẹnu tèmi ọlọ́run dé mi ní ẹnu ní èmi máa kílò gángbà kékeré kò pé tí bá wá ń sọ̀rọ̀ ẹnu mi máa ń fà ìmọ̀ jẹ́ dàgbà bóyá tí bá sọ ẹlòmíì lè má rí mú. Bọ́lọ̀ ti dá mi nìyẹn o èmi ò sọ pé èèyàn ní dáadáa tán kó máa kú bí kan rọ̀bìnì àlàmì ọba ẹ̀dá ibi àbá kú sí ọlọ́run tún bẹ̀ sí. Ibi àbá kú sí ọlọ́run tún bẹ̀ sí. Ntọ́lọ́run bá ṣe ló yẹ kábíyèsí àgbà kí la fẹ́ ó ṣe o. Ntọ́lọ́run bá ṣe ló yẹ kábíyèsí àgbà kí la fẹ́ ó ṣe. Bọ́lọ́run bá fẹ́ sóore fẹ́rú ẹ̀ ọ̀rẹ́ kíní kan ò lè dórí ọlọ́run lọ́wọ́. Bọ́lọ́run bá fẹ́ fẹ́rú ẹ̀ lẹ́kún. Bára ní fọwọ́sọ̀yà fúnrú wọn ọ̀rẹ́ ọ̀dọ̀ òru wọn lẹ́kún ti bẹ̀rẹ̀ àṣà ọlọ́run ni ó kẹfún ó lè kárí wọn. Kí ló fẹ́ kọ́lọ́run ó ṣe tí ó ṣe tó mú ẹ̀dọ̀ta ọlọ́run ọba ọ̀rẹ́? Kí ló fẹ́ kọ́lọ́run ó ṣe tí ó ṣe tó mú ẹ̀dọ̀ta ọba tó dá ẹ? Ta ló fẹ́ fẹjọ́ ọlọ́run sùn náà o ọ̀rẹ́ tí ó fi ṣe tí ò ní í ṣe. Àpọ́nlé ni pé má ṣẹbọ pẹ̀lú ọba tó dá ẹ mọ́. Bó bá yarí tó ló fẹ́ ṣẹbọ rẹ̀ ìyẹn ò ní kó ṣe tí ò ní í ṣe. Kájọ oríire ni o kájọ ṣẹ̀sìn kájọ sóríire ni o má ṣẹbọ mọ́ ọ̀rẹ́. Kájọ sóríire ni o kájọ sí lọ́hùn lọ́kàn àwọn ọmọ bóyóre ló bí ṣe. Abá títù. Ayakumula. Ẹni mi ò mọ bóyóre ló bí ṣe. Èwo ń bẹ. Kò sí ní tó sọ mí ìdọ̀tá yìí o àwọn ọmọ bóyóre ló bí ṣe. Allahu Akbar. Bẹ́ẹ̀ ni ká bá ń bínú ẹ̀ wọ́n má bínú ẹ̀ ọlọ́run ló mọ̀ orí lè bẹ́ẹ̀ tìyẹ̀ jáde.